اللهم صل على سيدنا محمد وعلى آله وصحبه وسلم تسليما. اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد كما صليت على سيدنا إبراهيم
وحلال سيدنا إبراهيم في العالمين إنك حميد مجيد. اللهم بارك على سيدنا محمد وحلال سيدنا محمد كما باركت على سيدنا إبراهيم وحلال سيدنا إبراهيم في العالمين إنك حميد مجيد. أشهد أن لا إله إلا الله وأنه لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله لا الملك ولا الحمد يحيي ويميت وهو على كل شيء قدير. بسم الله يقول الله في فضيلة الشيخ الإمام البصيري أنغم. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله يقول الله fún bàbá wa tó yẹ̀ṣẹ̀ lọ ní ọjọ́ Jímọ̀. Bismillahirrahmanirrahim. Qul Allahu ahad Allahu samad tí a jẹ́ àná fún wọn nílọrin bẹ̀. Bismillahirrahmanirrahim. Qul Allahu ahad Allahu samad lam yalid wa lam yulad wa lam yakun lahu kufuwan ahad. Bismillah qul Allahu fún gbogbo òkú mùmínì ní pátápátá àti àwọn àfáà wa. Bismillahirrahmanirrahim. Qul Allahu ahad Allahu samad lam yalid wa lam yulad wa lam yakun lahu kufuwan ahad. Bismillah ìzájà fún gbogbo ẹ̀yin tẹ́ ń wò wá. Àránṣẹ́ Ọlọ́run kó máa bá yín tọmọtọmọ aṣọdún rọrùn aṣọdún nínú àlàáfíà nínú àrísìkí. Bismillahirrahmanirrahim. Ìzájà an-nasrullahi wal fathu wa ra'aita an-nasa yadkhuluna fi dinillahi afwajan fasabbih bihamdi rabbika wastaghfirhu innahu kana tawwaba. Bismillah líláfi ìfàyàbalẹ̀ kó máa bá ẹnìkan kan wá àti ìjọba Global Dahiratu Dhikrlahi home and abroad. Bismillahirrahmanirrahim. Líláfi Quraish líláfi imrilata sitai wa sayfi fal abdu rabba hazal bait allazi at'amahum min ju'in wa amanahum min khawfi. Àmín. Èyí tààlà yín ká bára wa sọ ní òní, ẹ má bínú pa létí ẹ̀ tó rà Ànábì Muhammad. Àdúrà wa gbà insha Allahu rahman. Àdúrà wa gbà. Àdúrà wa gbà. Ó rẹra díẹ̀ ni àmọ́ kò sọ́mọ́dá fẹ́ dá sí. A láti jíṣẹ́ Ọlọ́run. Ẹ má bínú ẹ̀ tó rọ Ọlọ́run. Torí question tó dẹ̀ tún béèrè lọ́wọ́ mi. Tí n bá wá lónìí pé torí pé bóyá ó rẹ ọlọ́ta mi díẹ̀. Wọ́n là sá fún question yẹn ni. Èmi ò sá fún question yẹn o. Mo like question náà púpọ̀. A sì ní parọ́, a sì ní búyàn. Torí pé àwọn àfáà tọlọ́run wọ́n ń bẹ o. Ọlọ́run ọba fúnra rẹ̀ ó mọ̀ pé àwọn àfáà wà. Àwọn ò kì í ṣe alábòsí o. Ẹ̀yin tẹ́ bá ń jẹ́ àfáà fèkì tẹ́ ń ba orúkọ àwọn àfáà original jẹ́ ní kẹ́ṣẹ́ǹjì. Àmọ́ àwọn àfáà wà tí wọ́n ní NAFDAC number ìjọba Ọlọ́run ọba dání tọ́lọ́run bá ń sọ fún wọn ní Suratu Yunus. Ipe ala inna awliya Allahi la khawfun alayhim wa la hum yahzanuna allazina amanu wa kanu yattaquna lahumul bushra fil hayati dunya wa fil akhirah la tabdila li kalimati llahi zalika huwal fawzul azim. Àwọn àfáà náà lọ́wọ́ bá tó rántí pé allazina yashkuruna Allaha qiyaman wa qu'udan wa ala junubihi ويتفكرون في خلق السماوات والأرض ربنا ما أن أهلكت هذا باطلا سبحانك فقنا عذاب النار. Gẹ́gẹ́ bá ṣe mọ̀ pé àyà tàbí ti ń bẹ̀rẹ̀ ọ̀rọ̀ Ọlọ́run bá ń sọ fún wa ní Suratu Baqara. Ẹ ti mọ̀ pé ọ̀rọ̀ àlìjọ̀nú àbọ̀rọ̀ àlìjọ̀ní àti ìpínlẹ̀ Ògùn àti ìpínlẹ̀ gbogbo nǹkan tó ń jẹ́ agbára èṣù ni, agbára oṣó ni, agbára àjẹ́ ni, agbára àwọn àlejòónú ni a sọ fún yín pé gbogbo àwọn agbára burúkú yìí àṣetọ́nì lónìí. Àwọn oògùn kámúrì kíní kan ká papọ̀ ká jọpọ̀ ká fi nǹkan kan lu ọtí ká fi nǹkan kan pọ̀ ọṣẹ ká wẹ̀ nígbà báyìí yàtọ̀ sóògùn ìwòsàn tó ní NAFDAC number ìjọba Ọlọ́run ọba dání gẹ́gẹ́ bọ́lá wọn bá ṣe sọ fún wa pé kúlì dá ilẹ̀ àwùdà wáwù fálítẹ́tìlìbù dàwáwù lè dá yíkùn fálátẹ́tìlìbù bí aram. Ọlọ́run ọba ní gbogbo àìsàn èmi Ọlọ́run ọba ò ní dá àìsàn kan kí n má fi ìwòsàn ẹ̀ tí lẹ́gbẹ̀ẹ́. Gbogbo àìsàn tí mo dá lèmi Ọlọ́run ọba fi ìwòsàn ẹ̀ tí lẹ́gbẹ̀ẹ́ àmọ́ mi fi ìwòsàn yín síbi nǹkan tẹ́mi Ọlọ́run ọba ti ṣe léèwọ̀ fún yín.
lọ́lọ́wọ́n bá ló wá rán wa létí ní Suratul Baqara wọ́n náà tó pé wà tábà ó máa tatlu shayatina ala mulki Sulaimana wa man kafara Sulaimana walakina shayatina kafaru yu'allimuna an-nasa as-sihra wa ma unzila ala al-malakaini bi Babila Haruta wa Maruta wa ma yu'allimani min ahadin hatta yaqula innama nahnu fitnatun فلا تكفر فيتعلمون منهما من يفرقون به بين المرء وزوجه وما هم بضارين به من أحد إلا بإذن الله ويتعلمون من يضرهم ولا ينفعهم ولقد علموا لمن اشتراه من له في الآخرة من علك ولا بئس ما شرى به أنفسهم لو كانوا يعلمون. Ọlọ́run ọba ló ń sọ̀rọ̀ yìí nígbà tí àṣẹ ìtọ́ni ọ̀gá gbogbo àwọn ẹ̀mí burúkú yányán tó dìde sí ànábì wa Sùlẹ̀mánà tó ń sọ̀rọ̀ láti tánìṣì ìjọba ànábì Sùlẹ̀mánà lẹ́yìn ìgbà tánábì Sùlẹ̀mánà ti lọ tó alayhi salatu wa salam tó ní ogun ànábì Sùlẹ̀mánà fi lò jọba agbára ẹ̀mí òkùnkùn ànábì Sùlẹ̀mánà fi lò jọba Ọlọ́run nílẹ̀ wà máa ń kafara Sùlẹ̀mánà ànábì Sùlẹ̀mánà ti tàwa Ọlọ́run ọba kì í ṣe kèfèrí a sọ fún ẹ lásìkò jí pé Ògún jẹ́ kèfèrí Ọlọ́run bá lọ́kọ́ pé Ògún ṣíṣe ní kèfèrí ẹ ti understand àwọn question tó ń béèrè lọ́wọ́ wa lónìí a kàn máa ń fáyà yẹn wọlé fún àwọn tó bá yẹ join program wa kọ́ mọ̀ nǹkan tá ń sọ̀rọ̀ lé lórí pé Ògún ìkọ́ tó gùn tó ń la nílé Ògún ẹ understand so Ọlọ́run bá wọ́n wá ń sọ fún wa pé wọ́n béèrè jẹ́ kí wọ́n treat question kí ṣe wá sọ àwọn nǹkan tí mo fẹ́ sọ fáwọn èèyàn kó lè ṣe wá láǹfààní dáadáa wọ́n béèrè question kan lọ́wọ́ mi pé àwọn màláíkà ìpèsè àwọn èèyàn lè rí màláíkà question tó lẹ̀ bí mí yẹn èmi náà ti rí dáadáa ẹlẹ́kejì wọ́n ní pé ṣá ẹnìkan lè kó àdúrà ẹnìkan for example mo ìwà ìsìn ká ní mo ń ṣe látìfù àbí mo ń ṣe yásọ̀ mọ́ọ̀dù abẹ́ni prayer tí mo ń ṣe ẹlòmíì wá ń ṣe ẹlòmíì tó ń ṣe prayer yẹn bóyá mi wá ń sọ fún pé èmi ń ṣe yásọ̀ mọ́ọ̀dù wọ́n náà ń ṣe yásọ̀ mọ́ọ̀dù tí lágbájá ń ṣe kó wá máa kún ti tèmi ń ṣe títí ẹ̀yẹ ò ní gbàgbé gbogbo bí mi ṣe ṣe yásọ̀ mọ́ọ̀dù sí wọ́n lè ní gbogbo Sunnyside yìí o èmi mo ń ṣe yásọ̀ mọ́ọ̀dù èmi ni mo ní ájìmí yásọ̀ mọ́ọ̀dù dání pé gbogbo ẹ̀dá tó bá wá ń ṣe yásọ̀ mọ́ọ̀dù sí gbogbo Sunnyside yìí o èmi ni wọ́n ń ṣe fún àbí bóyá lòmí ń ṣe yásọ̀ mọ́ọ̀dù ẹ̀ tẹ́mi náà ń ṣe tí máa sọ wọn pé wá wọ́n ṣe yásọ̀ mọ́ọ̀dù mọ́ o gbogbo yásọ̀ mọ́ọ̀dù tó ń ṣe àwa ń kó mọ́ títí wa táwa ń ṣe wọ́n ní ká sọ̀rọ̀ lórí ẹ̀ àwọn àfáàsì mọ́ ń sọ tòótọ́ pé àwa là ń kó àdúrà ẹ̀ àwa kó àdúrà èèyàn adé máa ṣàlàyé ẹlẹ́kejì wọ́n ní pé ṣé àwọn èèyàn ṣé èèyàn lè rí màláíkà ṣé lóòótọ́ ni adé máa ń gbọ́ lóòótọ́ pé àwọn àgbàlagbà àfáà kan wà tí wọ́n máa ń sọ pé àwọn rí màláíkà kódà nínú àwọn àfáà táwọn mọ̀ dáadáa tẹ́gbẹ́ tá a bá fíṣítì ẹ̀ ìmí gbà yẹn ó lè rí ẹ̀yìn ọmọ mi ẹ̀pàdé rẹ ní ẹ̀mí ta ni ó lè rí màláíkà Jibril ẹ̀yìn ọmọ mi ẹ̀pàdé rẹ ní ìta ni Mikaílù sẹ̀ kúrò yà yìí nísìnyí ṣé àwa sọ pé àwọn bàbá yẹn parọ́ ni wọn ò parọ́ ọ̀rọ̀ tí mo ń sọ fún ẹ pé nǹkan tẹ́mi ń tírìtì yìí ó kọjá ìmọ̀ tó mọ̀ wàláì àwọn bàbá yẹn ò parọ́ o a lè rábà kan nínú wọn kó parọ́ o you understand but àwọn bàbá tó máa ń sọ pé Mikaílù àṣẹjọjọ ṣe fàájì tán ní ìṣẹ̀lẹ̀ ṣe kúrò yà yìí ni Jibrilu ṣe kúrò yà yìí ni àwọn màláíkà Ọlọ́run ọba ṣẹ̀ṣẹ̀ mítì tán ni wọ́n ṣe kúrò ni àwọn bàbá tí wọ́n máa ń sọ bẹ́ẹ̀ yẹn wọn ò parọ́ out of 100% wọn 20 lè máa parọ́ pé kó máa fi tàn àwọn èèyàn nínú àwọn bàbá wọn yẹn but 80% ní àwọn ìta mọ̀lẹ́ni Ọlọ́run gbà yẹn tó máa ní pé màláíkà ẹ̀ṣẹ̀ kúrò lọ́dọ̀ àwọn ni wọn ò parọ́ o àṣetánì ló ń tàn wọ́n o ṣó mọ̀ pé mo sọ fẹ́ pé àwọn bàbá wọn yẹn àwọn ọ̀pá kan wà tábà débi prayer tí wọ́n ní kí n treat yìí sí wà á get nǹkan tí mo sọ fún ẹ àwọn ọ̀pá kan wà rẹ pé àlìjọ̀nù ṣe fún mi pé àwọn kan ló invoke àlìjọ̀nù ni wọ́n ní access sí pé kí wọ́n máa rí àlìjọ̀nù nínú àwọn bàbá tó ti lọ tí wọ́n bá wèé tó bá ti rà tó kàn lù lọ tó ń ṣe
sórí gbà táwọn bàbá yẹn rí àwọn àlìjọ̀nú yẹn sọ fáwọn bàbá mi pé Jìbìrìlù làwọn Mìkáílù làwọn ìdí tèmi fi ni wọn ò parọ́ nìyẹn o pé àwọn bàbá yẹn ò parọ́ but àlìjọ̀nú ló pera wọn ní màláìkà fáwọn bàbá yẹn torí àwọn aláwọ̀ àgbàlá ẹwọ́n kẹ́mi ò kí ń dárúkọ èèyàn mi bá fún ẹlẹ́sàmpù àwọn ìwọ náà mọ̀ wọ́n alábòsí mi bá fún ẹlẹ́sàmpù tọ́pọ̀ àmà lọ́dọ̀ wọn báyìí pé akramkullah ya sheik ẹ̀yọ́ ọmọ mi pàdé rẹ̀ nẹ́ni akramkullah ta ní bàbá Mìkáílù sẹ́ kúrò yà yé ni bàbá ò parọ́ o àlìjọ̀nú ló ń purọ́ fáwọn bàbá yẹn wípé àwọn jẹ́ báyìí àwọn bàbá wọn yẹn dẹ̀ ní nínú àwọn orúkọ tí àwọn àlìjọ̀nú ń fáwọn bàbá wọn yẹn gbà yẹn tó bá pe ọ̀pá kan irú ẹwọ́rú ọ̀pá ìbá yẹn sì kápọ̀ ọ̀pá èèṣì ọ̀pá ọmọ lè rántí tí mo lè pè é sí kò ìsáàmù ká sọ pé hamla kọ́mkọ́mkọ́ tí mọ̀ ya ìlú aláwù kún fáyàkùn bàbá kò sí ètò kan bàbá pẹ̀lú kọ́múkọ́mú ó ti gbọ́ aláwù kún fáyàkùn tó wà ń bẹ̀ tó dẹ̀ rí pé àlìjọ̀nú tó jáde má dẹ̀ gbàgbé pé mo sọ fẹ́ pé àwọn àlìjọ̀nú yẹn máa jáde níjáde kí ni níjáde bó bá ṣe wù wọ́n wọn níjáde bọ́lọ́run ṣe dá wọn ẹ̀sìn ọ̀sán wọ́n lè jáde láàfáà tó dẹ̀ máa sọ fún bàbá tó ìfókè pé àfáà ni wọn màláìkà lòun ìmílẹ̀ ní àlìjọ̀nú lòun tó ń jẹ́ àlìjọ̀nú mùsùlùmí àwọn àlìjọ̀nú èyí tó lò kéré jù ló ń lo 500 years èyí tó lò kéré jù ló ń lo 700 years mo fẹ́ tẹ̀ answer question yẹn ni àmọ́ mi fẹ́ jẹ́ kí wà àfáà tó bá gbọ́ answer tí mo fẹ́ answer fún méjèèjì kó ẹ̀rọ bí mi kó wá lọ máa kọ̀wọ́ kúkọ síbi tí mo ti ṣe lecture èmi ò kí ń bá láìmọ̀ kan sọ̀rọ̀ so mo fẹ́ kó yẹ kí wọ́n náà lè tíǹkì pẹ̀lú mi èmi àwọn bàbá wọn yẹn sì èmi ò sọ pé wọ́n parọ́ mi ì dẹ̀ pé wọ́n kèfèrí wọ́n mọ̀ àwọn àlìjọ̀nú yẹn pera wọn ní nǹkan tí wọ́n ń jẹ́ fáwọn bàbá wọn yẹn nínú àwọn ọ̀pá tí wọ́n dẹ̀ ń gbé sílẹ̀ fáwọn bàbá wọn yẹn bàbá yẹn rí porúkọ Ọlọ́run wà ń bẹ̀ nígbà tí wọ́n sọ pé àámù sàkákù Allahu yáàsù Allahu ti wà ń bẹ̀ àwọn bàbá yẹn ti wò pé Allahu náà ni ó dẹ̀ wá níwà àfáà nínú àwọn àlìjọ̀nú ìmí wá níwà àfáà tápẹ́rẹ́ ní màláíkà àbíyàn lóhun sàfáàtíà ẹgbọ́ tàbádé bí question tó ti ní pé ṣéyàn lè kó ṣẹ́nìkan lè kó àdúrà ẹnìkan àdúrà téèyàn ṣe ṣẹ́nìkan lè kó ẹ máa gbọ́ ánsà yẹn bẹ̀ àbírò ọ̀pá fátíà tí wọ́n máa ń sà kí lọ̀pá yẹn ọ̀pá fátíà mú fẹ́ rántí àrísátà mọ̀kìzúhì alikabadu antaláhù ságàáyí àbí àrísátà mọ̀kìzúhì alikabadu antaláhù sàgí you understand tó ti rí pé antaláhù ti wà ń bẹ̀ àwọn ọ̀pá gbogbo nǹkan tó ń jẹ́ ọ̀pá pátápátá yá jálúkà áúnáka ilayka wa iyyaka nasta'inu gbogbo àwọn ọ̀pá wọ̀nyẹn àwọn àlìjọ̀nú lóhun kò sí nǹkan tó ń jọ̀pá nínú àwọn agbára wattaba'u ma tatlu shayatina ala mulki Sulaimana nínú àwọn àṣírí tó ti pẹ́ mo ti kó àwọn tírà ẹ̀ jáde fún yín àwọn bàbá yẹn wọn rí màláíkà o àlìjọ̀nú ló ń tọ̀ wọ́n lẹ́fi dọ́dọ̀ bàbá mi lóòótọ́ ló bá àlìjọ̀nú ṣe sáà ní bẹ̀tẹ̀ àlìjọ̀nú pera ẹ̀ fún ó mọ̀ pé jẹ́ kí n sọ kí ní kan fún yín ṣé mo pé àwọn àfà ẹ válú àlìjọ̀nú gan ẹ válú pé òyìn fókè ó pé ya ṣam àrùsù ya mi tètè rúnà ya whatever ó ìfókè kí ní yẹn dé sí àbí ìgbọ́dọ̀ wà ní kéwù kí ní bísímìlá ìwọ́n máa ń fi tàdá kun ojú ẹ̀ dúdú báyìí tó wọ́n kọ́ tùràrí àlùbáríkà àbí kíní kan sí ọmọ tí ò ti bàlágà tó wá ní kó wá máa wò kò sí nǹkan tó fẹ́ sọ fún ọmọ kékeré ẹ̀ kó sọ ju pé sàlámà alékún ọba àlìjọ̀nú ó dẹ̀ máa jáde ó dẹ̀ máa bọ́ ọmọ yẹn sọ̀rọ̀ ọmọ yẹn dẹ̀ máa sọ pé òun rí àfà lẹ́ni ní òun rí arúgbó àfà ní owó láwà ní ó ṣe báyìí ó máa deliver message fún ẹ̀yà àfà ń ṣe ẹ mọ̀ ọmọ tí ò ti bàlágà ló máa ń wò nínú àwọn iṣẹ́ wọn ni òkè wo á tì mí yẹn tàti mí yẹn bá wà lọ́wọ́ ẹ̀ wá rí pé bísmìláhì ni wọ́n fi gbé á tì mí yẹn tí wọ́n wá ṣèdí ẹ̀ ní dúdú ibi mímu yẹn wá ṣèdí ẹ̀ ní dúdú ibẹ̀ ló máa kọ́ túrà rí sí you understand kí ni mo fẹ́ fà yọ̀ bẹ́ẹ̀ yàtọ̀ ẹlẹ́fọ́ tí wọ́n fi mú lè tẹ́ fún wọn máa ṣe gbẹ̀gbẹ̀gbẹ̀gbẹ̀ tó máa ṣe kì báyìí you understand àwọn kẹ́kọ̀ọ́ wà tẹ́ pé àwọn àlìjọ̀nú ní access sí Al-Qur'an tí wọ́n dẹ̀ ní ètè pẹ̀lú ẹ̀ ètò àdúrà táfi bèèrè nǹkan wájú ọlọ́run bá gbé kalẹ̀ Ànábì Muhammad ṣàlàyé fún wa
àmọ́ pé àṣírí àṣìráàrù kúndí wàhálà ni ń wá sígbésí ayé ẹ o because gbogbo nǹkan wọ̀nyí tó bá ìfòkè àlùjọ̀nú mi ò nílé o lè dúró àwọn iṣẹ́ àlùjọ̀nú mi wà fẹ́ pé tó bá fẹ́ ṣe o máa ní tírà tó máa kọ́ fi kọ́rùn torí pé kí ni o wọn bí ẹrẹ láì má fi tírà tó fi kọ́rùn yóò máa dàbí step down ni pé bá àlùjọ̀nú ẹ̀ ṣe ń bọ̀ tí o bá sí tírà yẹn bó ṣe rí yẹn o lè yá wèrè because ordinary person nìyàn bẹ́ẹ̀ tírà yẹn máa jẹ́ kó step down á bọ́ sí rétí tára ẹ lè gbà kò sórúkọ ọlọ́run tó nídìí gbogbo wọn yẹn so àwọn bàbá tí wọ́n ní wọ́n rí pé Jùbìrìlù wá sọ́dọ̀ àwọn Mìkáílù wá sọ́dọ̀ àwọn àlùjọ̀nú ni wọ́n rí o èmi ò dẹ̀ pé wọ́n kèfèrí wọn ò mọ̀ ní torí orúkọ tí wọ́n ń pè wọ́n ti ṣẹrú sí hádìmí yẹn ẹwúrọ̀ ẹni tó ṣẹrú sí àhámùsàkákù Allahu Yasu àhámùsàkákù yìí ẹ bá rí pé orúkọ ọlọ́run ọba mọ́kànlá ni tẹ bá sọ bẹ́ẹ̀ ó ké orúkọ mélòó wá tún ni àtọ́mùsàkákù Allahu Yasu pé àhámùsàkákù wà àtọ́mùsàkákù wà ó gẹ́tẹ̀ ọ̀parí ẹ̀ ni àwọn orúkọ wọn yẹn àwọn àlùjọ̀nú lónìí ẹlòmíì ti wá ṣẹrú sí títí tí ó ti gbádìmù ẹ̀ ó ti ń bá ṣe sáà ní àwọn pípù wọn mo dẹ̀ sọ fún Ànábì Muhammad sallallahu alaihi wasallam ló sọ bẹ́ẹ̀ ipe àlùjọ̀nú tó bá sọ̀rọ̀ 100 èṣù ṣó mọ̀ pé mo sọ fún ẹ pé tí bá ti sọ̀rọ̀ àlùjọ̀nú mo ti kó èṣù mọ́ mo ti kó oṣó mọ́ mo ti kó àjẹ́ mọ́ mo ti kó wọ babaláwo olóògùn àáfàá ṣéwù mo ti kó ẹ mọ́ tí bá ti sọ pé àlùjọ̀nú mo ti kó oṣó àjẹ́ ẹlẹ́bọlóògùn àáfàá ṣéwù ẹ̀mọ̀ àáfàá ṣéwù ló ń wá olùbí ọmọ tuntun ló ń wá ìfẹ́ fìgbẹ́ jẹ búrẹ́dì ló ń wá kínní má sọ pé mi tí màá yà wá o àyà mo fẹ́ tí mo mú bọ̀ o ní dúró wo tán o àyà tó ní dúró wo tán ni o you understand so àwọn bàbá yẹn wọ́n kíní ni wọ́n rí o àlùjọ̀nú ló tán tí wọ́n bá sọ pé bẹ́ẹ̀ ni màlẹ́kà ni wọ́n rí jàre ayé pé bàbá yẹn parọ́ nìyẹn ìwọ ló pè wọ́n ló purọ́ àwọn bàbá ta lọ máa ń bá ó ti yí ẹ nígbà yẹn tó jẹ́ arúgbó èèyàn tó ti dá arúgbó àfọ́sàáyìn èèyàn tó ti dá arúgbó tẹ́wàá sí salamu alaikum bàbá wọlé ọmọ mi akẹ́rẹ́mú lọ́yà sheik láwọn àgbàlagbà ẹni ọlọ́run á ń pè wọ́n o ọmọ mi ò pàdé rẹ ní tani Abdullahi Jùbìrìlù sẹ́ kúrò yà yín ni èmi ò ní wọ́n parọ́ àlùjọ̀nú ló wá fíṣítì bàbá tó pera ẹ̀ fún bàbá ní Jùbìrìlù dẹ́ndú nǹkan bàbá dẹ̀ fi gbàgbọ́ bàbá ń gbà sáímẹ́ǹtì wẹ́rẹ́wẹ́rẹ́ fún ó ń bíyà ẹ̀ so ó máa believe ẹ̀ náà lọ bá mi mú nǹkan báyìí wá ó ti mú dé torí àlùjọ̀nú fast ó wà nínú ẹ̀kọ́ tí mo máa kọ́ àwọn èèyàn mi ìfẹ́ kí question yìí kó tako nǹkan tí mi fẹ́ káwọn èèyàn gain àwọn tó ń wo èmi torí mo ní good message mo fẹ́ pass sáwọn èèyàn nípa evil spirit lónìí again èmi ò kò sí tó kàn mí but tó bá béèrè question yẹn gbọ́dọ̀ answer ẹ̀ ni so àwọn bàbá yẹn tí wọ́n ní wọ́n rí Jùbìrìlù wọ́n rí kíní kan yẹn kò sọ̀rọ̀ kíní ni wọ́n rí àlùjọ̀nú ni wọ́n rí tí wọ́n bá rí pé èmi sáyé di pé mi ìmọ̀ nǹkan tí mo ń sọ á jẹ́ pé ó pé àwọn bàbá yẹn ló purọ́ torí máa proof ẹ̀sẹ̀ ẹ̀sìn kò sẹ́ni tó lè rí màláíkà ọlọ́run bá ń sọ fún wa ní súrátù kàlídé ọkọ̀ fún ẹ̀ ń bí iná ọlọ́run sọ fún wa ní súrátù Israel ó ní kúláwó káyánà fìlàhárdì malaikatun yamushuna mutma'innan lananzalna alayhim minas samaa'i malakan rusulan ọlọ́run bá ń sọ fún wa pé tó bá jẹ́ pé àwọn màláíkà kul law kana fil ardi malaikatun yamushuna mutma'innina tó bá jẹ́ pé àwọn màláíkà wọ́n wà lórí ilẹ̀ pẹ̀lú wa ní ayé ta wà nínú háàtì ta wà yìí Suratu Israel ni yóò rí lọ́wọ́ Suratu Israel Suratu Israel 94 95 tó ti rí òun ni ẹ tó bá pa màláíkà sọ fún wọn pé pa màláíkà lè máa rìn lórí ilẹ̀ pẹ̀lú yín pẹ̀lú pẹ̀lẹ́pẹ̀lẹ́ àwọn ọlọ́run ọba àwọn màláíkà là bá jẹ́ kó jó òṣìṣẹ́ ẹ̀yìn èèyàn ṣọ́lọ́ àparọ́ súra yẹn nìyẹn torí ibi tèmi tún lọ àyà kan tó wá ń sọ síwájú bíi pé tó bá tún lọ wo Suratul An'am ebi máa ń kọ àwọn àyà Al-Qur'ani yẹn jáde ni máa ń kọ jáde kí jẹ́ tí wọ́n máa tún wò bí tó bá lọ wo
Suratul An'am yẹn torí àwọn bí tí màá tẹ̀ tọ́ṣì pọ̀ nínú Suratul An'am yẹn ó ń sọ fún wa bí pé Bismillahirrahmanirrahim ká gbé láti bí pé walaw anzalna alayka kitaban fi qirtasin falamasuhu biaydihi laqala allazina kafaru in azaha illa sirrun mubinun wa qalu lawla unsila alayhi malakun walau anzalna malakan laqudiya al-amru thumma la yunsaruna. Ètì nìyẹn náà wọ́n sọ fún wa pé walau ja'alnahu malakan laja'alnahu rajulan walabasna alayhim ma yalbisuna walaqad istuhzi'a birrusulin min qablika. Ìṣe bẹ́ẹ̀ mo ń lọ òbí tí mo ń bọ̀ wá fún ẹ. Bí tí mo ń bọ̀ wá fún ẹni wa qalu lawla unzila alayhi malaku. Ọlọ́run bá ní àwọn kan ló ń sọ̀rọ̀ wọ́n ń disturb àná mọ̀ọ́mọ̀ ni o Suratul An'am mò ń kábọ̀ yìí o unzila alayhi malaku walaw anzalna malakan laqudiya al-amru thumma la yunsaruna. Ọlọ́run bá àwọn yẹn sọ fún wọn pé wàkọ́lù wọ́n sọ pé lẹ́wọ́lẹ́ unzila alayhi malakun walaw anzalna malakan laqudiya àwọn èèyàn disturb àná mọ́mọ́ wọ́n ń fọ́sà ní mọ́mọ́ pé ọlọ́run tó ń rán ẹ tó máa ń sọ pé ọlọ́run rán màláìkà sí ẹ ọlọ́run rán màláìkà sí ẹ yẹn jẹ́ káwọn màláìkà tó ọlọ́run rán sí ẹ yẹn kò ṣe ṣojú wa jẹ́ káwọn àwọn afẹ́ rí màláìkà tó rán sí ẹ yẹn mò ń proof fún ẹ pé àwọn bàbá wàjẹ́ ní àlẹ́ àbá ànáwọ́ orí màláìkà ni mo sọ fún ẹ yìí o àyà yẹn pọ̀ but ọlọ́ra mi tí ò yá mi ìfiráyè kó wọn jáde wá fún ẹ. You understand? Wọ́n ń ṣàlejò pé aláìka àwọn fẹ́ rí màláìka àwọn èèyàn wọ́n náà fẹ́ rí màláìka má dẹ̀ gbàgbé bí tọ́lọ̀ ti sọ fún wa pé kí ni Suratul Isra pé tọ́pẹ́ àwọn màláìka ń rìn pẹ̀lú yín lórí ilẹ̀ ni pẹ̀lú fàbẹ́rẹ̀ tí wọ́n ń rìn pẹ̀lú pẹ̀lẹ́pẹ̀lẹ́ pẹ̀lú jẹ́jẹ́ lórí ilẹ̀ ni which is tọ́pẹ́ àwọn màláìka ń bá yín gbé nílé ayé yìí màláìka làwọn ayé kó jẹ́ òjíṣẹ́ yín so màláìka tó máa rí màláìkìlì mọ́tì ni màláìka kú ló máa rí o ò lè rí màláìka kọ̀ọ̀kan Ànábì wa Muhammadu sallallahu ta'ala alaihi wa sallam ó lóun rí màláìka Jibril ó ní màláìka Jibrilu yẹn ó ní màláìka Jibril ó ní ìyẹ́ apá màláìka dúdúró Jibrilu lásán Abdullahi Jibril táwọn kírísítàní pè ní angeli Gabriel dídúrú ẹ̀ láàrin ayé àti láti heaven ni ẹ ti understand ṣe ti rí pé kìí ṣe kan tó ṣe rí Ọlọ́run ẹ̀ ti sọ fún wa pé àwọn màláìkà èyí tó ní ìyẹ́ méjì èyí tó ní ìyẹ́ mẹ́ta èyí tó ní ìyẹ́ mẹ́rin bí wọ́n ṣe wà níwájú òun Ọlọ́run nìyẹn Ànábì Muhammad sallallahu alaihi wasallam ó dẹ̀ sọ fún wa pé ìyẹ́ apá màláìkà kan ìyẹ́ màláìkà kan ó cover 700 years kìlómítà jọ ibo ni bàbá tó sọ pé Abdullahi Jibril wọlé ìyẹ́ màláìkà kan ni o fẹ́dà màláìkà kan ìyẹ́ apá màláìkà ẹyọ kan ó cover 700 years kìlómítà àmọ́ mọ́mọ́ ló sọ bẹ́ẹ̀ ó dẹ̀ ní dídúró màláìkà ó ṣe déédéé bí pé ó wà láàrin ayé àti ọ̀run ni tọ́lọ̀ bá ràn bọ̀ wá sáyé tó ń bọ̀ ẹ̀mọ̀ pé gbà míì àtọ̀run ẹni Abdullahi Jibril àti máa kí Al-Qur'ani bọ̀ wá bá àná mọ̀ọ́mọ̀ kó tó wá yọjú sí àdèmọ̀ má dẹ̀ ti máa gbọ́ níbi tó wà so kí ni yàn fẹ́ fi àwọn màláìkà pè etí yàn máa di ni àlùjọ níbo ké mọ̀yàn lásán yàn di wèrè wọn ọ̀dẹ̀ jọra wọn adáwọn màláìkà nurun ìmọ́lẹ̀ la fi dá wọn adáwọn àlùjọ̀nú látara èéfín iná finari samun abinari maharaj àpapọ̀ gbogbo iná ta àpapọ̀ èéfín ẹ̀ la fi dá àwọn àlùjọ̀nú adẹ̀dá àwọn èèyàn adáwọ̀ èèyàn láti yẹ̀pẹ̀ ẹ ti understand ẹjọ́ èmi ti fún ẹ ní proof ń sin pé o ò lè rí màláyíkà kó má gba táìmù tá fi kó àwọn èèyàn ní nǹkan kò sí bẹ́ẹ̀ fẹ́ rí màláyíkà
màláíkà ò ṣe é rí èmi dẹ̀ wá sọ èmi ò pé àwọn bàbá tí wọ́n ní pé àmàláíkà ẹ̀ṣẹ̀ kúrò lọ́dọ̀ wọn èmi ò pé wọ́n ló kùrọ̀ o èmi sọ fún pé àlùjọ̀nú deceive wọn nígbà yẹn àlùjọ̀nú deceive wọn ni pé òun ni Jibril orí ẹ̀fọ́ orí àlùjọ̀nú ẹ̀fọ́ ni o màláíkà ò ṣe é rí wòye ẹyẹ ọ̀kan lànà mọ́mọ́ sọ pé ó jẹ́ 700 years kilometre yẹn so jọ ẹni tó màláíkà tó dẹ̀ níyẹ méjì ìbò ló fẹ́ wọ̀ ṣé yàrá àwọn bàbá wọn yẹn dẹ̀ ní kò sẹ́ni tó ń gbé fúláàtì ń gbà yẹn ó mọ àwọn bàbá tí mo ń sọ o àwọn ọjọ́ mọ̀ wọ́n o so tí màláíkà wá jókòó ti báyìí àlùjọ̀nú ló lè yin ráyè rẹ́dẹ̀rẹ́dẹ́ àlùjọ̀nú lè wá ní ìwà ọmọdé àlùjọ̀nú lè wá ní ìwà ẹranko àlùjọ̀nú lè wá lẹ́ni fọ́ọ̀mù any form l'àlùjọ̀nú lè fi wá mo sọ fún yín so nípa ìyẹn bí yẹn ṣe jẹ́ nìyẹn tí ò bá yí ẹ kó lọ yí àwọn fásitì ẹni bí ti kà fún ẹ yẹn wàláwà àǹzá ẹ wàkọ́lù lẹ́wọ̀n sílẹ̀ àléhì mọ̀lẹ́kùn wọ́lá àǹzánná mọ̀lẹ́kàn lákò dé àlàámúrùsù mọ̀lẹ́yún sọ̀rọ̀ náà ọlọ́rọ̀ ní màláíkà tẹ́tẹ́ ẹ request fún ìgò ẹ̀yí wèrè tí wọ́n disturb àná Muhammad sallallahu alaihi wasallam pé àníkẹ́ lọ́jà àwọn fẹ́ rí màláíkà tọ́lọ́run rán sáà Muhammad ọlọ́run ní tàbá sẹ́ndì màláíkà ẹ̀jẹ̀ táwọn èèyàn yìí tó bá rí màláíkà tó wọ́n tún ní gbà náà bí gbọ́ kí ni wèrè tó wọ́n bá kiri àyà yìí sọ fún ẹ pé màláíkà kò possible mo ti fún ẹ láwọn ẹ̀rí sómi ní time ẹlẹ́kejì wọ́n ní sẹ́nìkan lè kó àdúrà ẹnìkan bẹ́ẹ̀ ni èèyàn lè kó àdúrà ibi bí àfihàn máa àdúrà tí wàá máa ṣe lélẹ́yìí o èèyàn lè kó àdúrà èèyàn ṣó mọ̀ pé wọ́n máa ń pè kí nìkan ní nọ́kàlí Suratul Fatiha nọ́kàlí kúlẹ̀ Allah nọ́kàlí Latifu nọ́kàlí Wahabu akitọ̀bálù Latifu amuawiyu Latifu tiyu Latifu abu amara ayakilu àwọn tíra tó lọ́pàá mo fẹ́ máa rántí àwọn tíra yẹn ni o halif tefuridu jariyatu Iblis àwọn tíra wọ̀nyí àbínúkàlì ìzájá ṣẹ́rí ẹ̀ẹ́kì sọ kíní wọ̀n fún yí tíra kan wà ń pè tíra yẹn ní Balagul Muna ẹ má bínú ẹ̀yà àfà bí mo ṣe pé yẹn ó lè má yẹ fẹ́ ṣe pé nìyẹn àmọ́ tó fún mi bó ṣe máa ń pè nígbà náà nìyẹn so àrí Balagul Muna tíra tá ń pè ní Balagul Muna yìí ṣé wọn pé Al-Qur'an 114 chapter ló wà nú ẹ̀ Suratul Fatiha àti mi kan Bákọ́rà àti mi kan gbogbo àwọn ṣápítà yẹn wá jẹ́ àti mi kọ̀ọ̀kan àti mi tó kó ìsáàbì sínú ẹ̀ abàjáde àti mo sọ fún ẹni last week ṣé mo pé àti mi yẹn náà máa jẹ́ 114 tó yẹ pé tó bá la àti mi ẹyọ kan o ti mú Suratul Fatiha ẹyọ kan tó bá la àti mi tí wọ́n fún Suratul Baqara tó bá kọ́ tó fi tó fọ́ wọ́n ló ti mú Suratul Baqara bó ṣe pọ̀ tó yẹn ṣúrátì mi yẹn òun náà máa jẹ́ 114 tá bá wá parí iṣẹ́ yìí tán confam lèmi sọ fún ẹ Balagul Muna yìí tó bá wà lára ẹ tó bá sọ ẹ sínú iná iná ò ní jó ẹ wàláì iná ò ní jó yàn ṣùgbọ́n nǹkan ló fẹ́ fàyọ̀ ń bẹ́ẹ̀ ni pé ṣé mo kó dídí Al-Qur'ani ni wọ́n pè ṣọ́ra àwọn ìsábì yẹn wàhálà ni àwọn àlùjọ̀nú ló ní gbogbo pé ọ̀rọ̀ aláàtì mi dé yìí òótọ́ lè ní sọ fún ẹ wàláì kì í ṣọ̀rọ̀ ìmọ̀ mo ní mímọ̀ nípa nǹkan tí mo ń sọ ni but ẹ ò ní gbàgbọ́ wàláì now Balagul Muna yẹn tá bá ti parí ẹ̀ táfà mi bá ṣe ń gbà yẹn ẹ mọ̀ àwọn tó bá ẹ má lọ oko ẹ mọ̀ pé tó bá ń ṣe kíní epo tó fẹ́ ṣe epo ẹ̀yìn ọ̀pẹ ṣàǹkó àwọn kò sínú àgbá tó máa dáná sí díẹ̀ tó bá ti kó ẹ̀yìn dé àfọ̀ àgbá àfà mi máa kó àgbàdo sí orí ẹ̀yìn yẹn àwa ni wọ́n kó ẹ̀yìn sí padà wọ́n wá kó ẹ̀yìn sí lóko wọ́n á máa ṣe ṣàǹkó wọ́n máa dáná sí ibi wọ́n á lọ ṣe epo so wọ́n máa dáná sí di àgbá wọ́n máa dáná sí tó bá ti ń sọ kọ̀tọ̀kọ̀tọ̀kọ̀tọ̀ àfà mi máa dìde báyìí ni ó ti wo pàgbàdo ti jiná ó máa ká aṣọ ẹ̀ sókè báyìí ó máa tọwọ́ bọnú àgbá yẹn Balagul Muna ni confam lèmi sọ fún ẹ wé ìwọ tó tẹ bá mi jiyàn mélòó ló dánwò nínú àṣírí nǹkan tó ń pè láṣírí yẹn mo ń sọ fún ẹ pé àṣírù kúfùrùn mo ní kèfèrí ni àṣà tíra lèmi sọ fún ẹ yìí o ògùn náà bó ṣe lọ nìyẹn o a ṣe kísà nú ẹ wàláì a dẹ̀ ṣe kísà náà nínú àṣírárò mélòó ló dánwò ṣe bí wọ́n fi dírẹ́sì inú ilé ni ṣe bó ń kó pépà jọ ni wọ́n lè sọ fún ẹ pé kí ní yóò wà òkè kò wà òkè ẹ̀sìn ńlá gidi mélòó ló ṣe wò ń bẹ̀
ìwọ ti rí tíra tó ṣiṣẹ́ confam rí bọ́sìtà tó bá ti ṣe tíra rí mélòó nínú wọn tó ti pàfọ́ọ̀mù tíra tó pé ó rí fáírọ́ọ̀sì báyìí pé tíra lélẹ́yìí mélòó ló ti ṣe oògùn nínú orí yín rí àtògùn burúkú àtògùn oṣólẹ̀ àtògùn owó tó rí oògùn tó ṣiṣẹ́ bẹ̀rù báyìí pé oṣólẹ̀ lélẹ́yìí confam oògùn owó ní confam mélòó ló ṣe bẹ̀rù so tó máa ń sọ̀rọ̀ kan fún ẹ àwọn ń sọ̀rọ̀ à ń mú ẹ̀rí ẹ̀ wá àwọn tó dẹ̀ máa wá wà lórí wọ́n wà ní láìfù báyìí pé confam ló ń sọ òótọ́ mo ń sọ fún ẹ àwọn tó máa wá àwọn ń ṣe confam bẹ́ẹ̀ kò sọ́nà bẹ́ẹ̀ ó gbọ́n kan tó lọ sọ ni wà ń yẹ mùsàsíkà láhù bìdúrì fàlákàṣí fàlàhù iláhù wà ń yẹ mùsàsíkà láhù bìdúrì fàlákàṣí fàlàhù iláhù wà méjèèjì ló lè ká sí ó lè sọ pé wà ń yẹ mùsàsíkà láhù bìdúrì fàlákàṣí fàlàhù iláhù wà ń yẹ mùsàsíkà láhù bìdúrì fàlákàṣí fàlàhù iláhù wà wà ń yẹ mùsàsíkà bìkọ́yìnrín wọ́n wà ala kulli shay'in qadiru wọ́n wà lè qahiru fawqa ibadihi wọ́n wà lè hakimu habir ọlọ́run ní wà ń yẹ mùsàsíkà láhù bìdúrì fàlákàṣí fàlàhù iláhù ọlọ́run ní ti bá gbé ìnira báyàn tàlẹ́ni náà tó lè mú ìnira náà kúrò fún yàn Suratul An'am Suratul An'am ní 17 àbí 18 17 to 18 ọlọ́run ọba ló sọ bẹ́ẹ̀ o ayé Al-Qur'ani ni wà ń yẹ mùsàsíkà láhù bìdúrin fàlákàṣífà láhù iláhù àbí iláhù wà ọlọ́run ní ti bá ń gbé ìnira ti bá ń níyàn lára ti bá dẹkùn gbèsè síyàn ti bá dẹkùn wàhálà síyàn ọlọ́run má dẹkùn wàhálà sí wa ọlọ́run má dẹkùn gbèsè sí wa ọlọ́run má dẹkùn àìsàn sí wa ọlọ́run má dẹkùn ìnira sí wa ọlọ́run má dẹkùn gbogbo nǹkan tó ń jẹ́ aburú mùsíbà má dẹ sí wa láíláí àti gbogbo ẹ̀yin tẹ́ ń wò mí ọ̀bọ̀ ìtì ọlọ́run ní pé ti bá dé pẹ̀lú ìnira tí mo bá yàn fa wàhálà pé mo gbé ìnira bá lágbájá ọlọ́run ní fàlákàṣífà láhù iláhù ọlọ́run ní mi ìtì rẹ ní náà o mọ̀ nǹkan tọ́lọ́run sọ fún ẹ mẹ́ẹ̀ tọ́lọ́run bá dé pẹ̀lú agbélépọ̀tà tó ló ní yẹn tọ́lọ́run bá dé pẹ̀lú oògùn owó yẹn tọ́lọ́run bá dé pẹ̀lú gbogbo nǹkan tó ń papọ̀ yẹn tọ́lọ́run bá dé pẹ̀lú àwọn àjẹ́ tó ń bá ṣiṣẹ́ pọ̀ yẹn tọ́lọ́run bá dé pẹ̀lú àwọn oṣó tó ń bá ṣiṣẹ́ pọ̀ yẹn tọ́lọ́run bá dé pẹ̀lú ẹlẹ́bọ lóògùn tó ń bá ṣiṣẹ́ pọ̀ yẹn tọ́lọ́run bá dé pẹ̀lú pé ẹmú rí ọkọ ẹmú rí èrè ẹfẹ̀jẹ̀ ọmọ tuntun ṣe kíní kan tọ́lọ́run bá dé tí wàhálà ẹ̀ bá dé kò sẹ́ni tó lè gbà á lẹ̀ lọ́wọ́ Ọlọ́run pẹ̀lú gbogbo nǹkan tó ló fi ṣagbára yẹn. You understand? Tọ́lọ́run bá sọ fún yàn pé òun ò ní lówó ọmọ pé ìnira ni kí ọmọ lówó ògbọ́n ni wọ́n lọ́nà kúlù wọ́n lẹ́kùn bí ṣé ìmínàlá haúsì wà ní júwì ó mọ̀ pé ní tẹ́bí ń pa kò lówó lọ́wọ́ ni àbí ìwọ ọmọ kéwù ni Ọlọ́run ní Ọlọ́run bá fèbí pa wá ó fọ́ ni o kò fọ́ ni o sorry wọ́n lọ́nà kúlù wọ́n lẹ́kùn bí ṣé ìmínàlá haúsì wà ní júwì Ọlọ́run ti bá dí tèmi Ọlọ́run ti bá gbé amọ́ta kì mí pé jẹ́kì tí ẹ̀yẹ́ wò pẹ̀lú oṣólẹ̀ tó ti ẹ̀ lóní jẹ́kì tí ẹ̀yẹ́ wò pẹ̀lú àwọn àjẹ́ tó ló ń bá ṣiṣẹ́ pọ̀ jẹ́kì mi Ọlọ́run yẹ̀ ẹ́ wò pẹ̀lú gbogbo agbára tó lóní láti India àti China láti gbogbo ẹ̀ jẹ́kì mi Ọlọ́run bá yẹ̀ ẹ́ wò pẹ̀lú Hanif Tẹ̀rẹ̀fùrídù tó ní jẹ́kì mi Ọlọ́run bá yẹ̀ ẹ́ wò pẹ̀lú Kíní Yahoo tó ní gbogbo àwọn iṣẹ́ káńsì gbogbo àwọn iṣẹ́ owó pátá tèmi Ọlọ́run bá ní kí n yẹ̀ ẹ́ wò pẹ̀lú ẹ̀ wàá dẹ̀ máa sa gbogbo ẹ̀ o ò ní rí nǹkan kan ebi á tún máa pa ẹ́ ọmọ ọmọ kébí pààyàn Ọlọ́run gbé wá sí smallest kíní ni o sọ pé ẹni tó ń yó ló ń kọ́lé ẹni tó ń yó ló ń ra mọ́tò you understand Ọlọ́run ní nǹkan áùfì ebi máa gbé wá láti small unit o tún rí tó tún fún wa lóògùn ẹ̀ nísàlẹ̀ àti àmọ́ omi ń jú yìí wàá mọ̀ ní omi ní áùfì o rí pé ó ń gbé wá sí small pé alẹ́ ẹ̀jẹ̀ kankan gbogbo àtàwúrẹ́ àti whatever yẹn èmi Ọlọ́run ni ló fi sọ fún wa pé in yansurkum lahu fala ghaliba lakum wa in yansurkum faman zal ladhi yansurukum min ba'dihi wa 'ala Allahi falyatawakkalul mu'minun Ọlọ́run bá ló sọ bẹ́ẹ̀ tó wọn náà bá dúró tí yàn lọ́rùn pé wa in yamsasika Allahu bidurri fala kashifa lahu illa hu tẹ́mi Ọlọ́run bá ń fi àìsàn ṣèyàn fala kashifa lahu illa hu ta ló lè mẹ́ni náà láradá tẹ́mi Ọlọ́run bá fi pààyàn ta ló lè mú láradá tẹ́mi Ọlọ́run bá gbé mu sí bàbá yàn ta ló lè yọ kúrò ń bẹ̀ nǹkan tó lọ́run sọ fẹ́ nìyẹn ó wá ní wà in yamsasika bi khairin wa huwa ala kulli shay'in qadir Ọlọ́run ní tẹ́mi Ọlọ́run bá dẹ̀ ṣe kí ni o tí bá dé pé kí ọmọ alárìsì kí ìwọ tó rò pé àwúre tó fi ń wẹ̀ ló jẹ́ kó rówó ìwọ tó rò pé
oṣoolẹ̀ ló jẹ́ kó rówó ìwọ tó rò pé kí ní ó ń bẹnu kádàrá ọlọ́run ni ọlọ́run kan dún ẹ̀ wò ni ìwà wa ló ṣiṣẹ́ àwọn tẹ́ ọjọ́ ló tí ò ṣiṣẹ́ fún kọ́ àti níyàn méjì tó ń ṣògùn owó tó jẹ́ fẹ́nìkan tí ò jẹ́ fẹ́nìkan àti níyàn mẹ́ta tí ò jẹ́ fẹ́yàn méjì tó jẹ́ fẹ́nìkan àti rí pàfọ́ọ̀mù lórí oríire bí yẹ ti ká lọ́ka irun innaka ala kulli shay'in qadir ọwọ́ èmi ọlọ́run ní gbogbo ẹ wà ha ní kíyàn má bẹ̀ lọ́hùn bí ọlọ́run ọba ní proper way wà tí wàá fi bẹ̀ ọlọ́run wọ́n wá ní ṣé wọ́n lè kó àdúrà èèyàn ìdí tí mo fi ní wọ́n lè kó àdúrà ẹ ìwọ tó bá ti ń sa àdúrà tó lọ́pàá àwọn àdúrà tó bá ti ní májẹ̀mú kò sí bó ṣe lè wù kó tó o bá àwọn kan níwájú ni àwọn tó bá níwájú yẹn wọ́n lè challenge kí wọ́n kó àdúrà ẹ torí pé àdúrà ẹ kì í ṣọ̀dọ̀ ọlọ́run o mà àdúrà tó ní májẹ̀mú tí mo sọ irú àwọn àdúrà ọ̀pá kí ni mo ń sa fatia sí kẹ́nìkan máa sa fatia ẹni tó ń sa fatia yẹn fatia tẹ́mi bá ń sa fatia gbẹ́rẹ́ fún bóyá oye báyìí ni mò ń ṣe alhamdulilayi rabbil alamin mi ìfọ̀pá kun orúkọ àlùjọ̀nnú ò sí nínú fatia tí mò ń ṣe orúkọ èṣù ò sí ń bẹ orúkọ àjẹ́ ò sí ń bẹ pure fatia ni mò ń ṣe pẹ̀lú àlù alámì ìṣàlọ́ alálómi ń gbóná mi kò sí condition normal fatia mo follow bí wọ́n ṣe ní ọmọ pé gbogbo kí ni wọ̀nyẹn náà bó ṣe ní nọ́kàlí ní ọ̀nà tí ò dáa yẹn bí wọ́n ṣe ń lo àwọn ayé Al-Qur'an ní ọ̀nà tí ò dáa yẹn bẹ́ẹ̀ náà ló tún ṣe ní mọ́ ẹ̀ ń lò ní ọ̀nà tó dáa tó wá kọ bí wọ́n ṣe ń lò lọ́nà tó dáa tí kìí ṣe pọ́nà àlùjọ ní ọ̀nà kìíní kan kò sẹ́ni tó lè kó ṣùgbọ́n tó wẹ́ pé àdúrà tí wọ́n fún ẹ bóyá Latifu ni Wahabu ni mo ti kà síwájú àmọ́ àwíyù tí yù Latifu Abu Amara Wahabu akitọ̀ bálù àwọn orúkọ àwọn nǹkan orúkọ àwọn ẹni ọlọ́run àwọn àdàdé àwọn tíra wọ̀nyí ẹ̀sùn mọ́jú ní àbá àwọn tíra wọ̀nyí a máa ṣe tán sí tó bá ti lórúkọ àlìjọ̀nú nínú tó ti ní pé tàbá ṣe a máa kọ́kọ́ fi ẹ̀jẹ̀ kìíní kan á fi kọ́ àti mi ẹ̀ àbí a máa kọ́ àti mi ẹ̀ ẹ máa kọ́ sí pépà ẹ̀ wá dì í ẹ fi síbi kìíní kan wọ́n lè kóru ẹ̀ torí ìdínà àfi kó ni pé ṣó mọ̀ pé orúkọ àlìjọ̀nú wà ń bẹ̀ àwọn àlìjọ̀nú tó ní iṣẹ́ yẹn ẹni tó bá wà ládùúgbò tó bá wà tó bá jẹ́ pé òun ti ń sarú iṣẹ́ yẹn tó jẹ́ pé tàlìjọ̀nú bíi títí ẹ fátíà ní tòótọ́ o ṣùgbọ́n fátíà yẹn ó ti lálìjọ̀nú nínú òun dẹ̀ ti ń síwájú ẹ̀ ń ṣẹrú sí àwọn àlìjọ̀nú yẹn ó lè kó àdúrà ẹ̀ kó pa àlìjọ̀nú yẹn láṣẹ pé kó kó àdúrà ẹ̀ àwọn bó lè ṣe jàǹbá tó ráwọn àlìjọ̀nú wọn fẹ́ràn yín èṣù ò láìkí yín ayé Al-Qur'ani ní Suratu Ahzab la ta'budu shaytana innahu lakum aduwwun mubin ya bani adama àbí an la ta'budu shaytana la ta'budu shaytana innahu lakum aduwwun mubin Ọlọ́run sọ fún Yásìn ìwọ àfáà tó ń ké Yásìn lójoojúmọ́ ó sọ fún ní Suratu Yásìn pé la ta'budu shaytana má sìn èṣù ẹ má bọ èṣù ẹ má tẹríba fẹ́ṣù ẹ má wá agbára lọ́wọ́ èṣù àtàlìjàn ní plural word ni mo ń lò òun ló dá gbogbo ẹ lẹ̀ torí pé Ṣẹ̀tánì tẹ́wọ́ àdúwò mùbínú ọ̀tá àwọn bàbá ńlá ọ̀tá tó fojú hàn sí yín ni wọ́n àwọn àlìjọ̀nú wà á rí bọ̀ níṣẹ́ táwọn àlìjọ̀nú máa ń gbé àwọn bàbá wọn yẹn ń sìn mí tí débẹ̀ gbogbo àwọn ṣéwù torí pé wọ́n fọ́ǹbù lójú ayé yẹn àlìjọ̀nú ló ń sìn o wọn ò bí ire kò sí ṣéwù tó lè pàṣẹ fálìjọ̀nú pé kálìjọ̀nú ṣe kíní kan wàláì irọ́ ni o anybody tó bá ń control àlìjọ̀nú tó ń sọ wíbẹ̀ jẹ́ bẹ́ẹ̀ táwọn àlìjọ̀nú ń perform ó ti ń sìn wọn o ó ń worship wọn ni èmi mo sọ bẹ́ẹ̀ ṣé àlìjọ̀nú wá ló wá sí ibù bẹ́ẹ̀ àwọn tí wọ́n nífẹ̀ẹ́ yín so orúkọ ọlọ́run tóun ti wá ń sà yẹn tó ti lórúkọ àlìjọ̀nú tó ti ṣíwájú ẹ̀ sà yẹn ó lè pa ẹ́ láṣẹ pé ó lè pa àwọn àlìjọ̀nú yẹn láṣẹ pé kí wọ́n kó àdúrà ẹ̀ wá fóun ẹ ti understand afẹ́ máa sùn lọ wọ́n kó àdúrà ẹ̀ wá fún ẹ ṣùgbọ́n tó pé àdúrà títọ́ lọ́run tànábì ló ń ṣe èmi Muhammadu Saheed mo sọ ẹnìkan ò lè kó àdúrà ẹnìkan o ṣèbọ́nà ló fẹ́ gba àdúrà ó ṣe yá Latifu mo ṣe yá Latifu ọlọ́ni wa yín ta ọdún ní mọ́ta láyé látú ùsùhà ọlọ́ni tẹ́ bá ní ká máa ka orí èmi ọlọ́run ẹ̀ lè ká tàn ọlọ́ni wa ìsẹ́sẹ́ ọlọ́ka ìbádé nífà ní kọ̀ríbù jíbùdá wọ́tàdé ayò ògbọ́ ni kí ló ní ọlọ́run kọ́kọ́ ṣe àmì kí ògbó àrẹ̀ bá gbádùn lọ wá ní èmi ṣe fátà wọ́n ṣe fátà wá ló ń kó fátà àmì ìwéré ṣe ẹni àwọn tó ń kó àdúrà ara wọn àwọn iṣẹ́ tó jẹ́ pé ó ti lórúkọ àlìjọ̀nú nínú ọlọ́run ọba ń sọ fún wa nínú ayé Al-Qur'ani pé inna Allaha èmi ọlọ́run ọba la yuslimu an-nasa shay'an
èmi ọlọ́run ọba la yuslimu nasa shay'a àmọ́ walakina nasa anfusahum yaslimuna. Má bínú o, mo lè ṣe mistake ní àyà yẹn, you understand, but mo mọ̀ pé mi ṣe mistake. Ọlọ́run ní inna Allaha, èmi ọlọ́run la yuslimu nasa shay'an, èmi ọlọ́run ọba mi ní ṣe àbòsí èèyàn kankan. So ṣé o gbọ́ lánàá pé àbí o ráfà tó ìsọ ní recent pé àwa la kó àdúrà, àwa ń kó àdúrà èèyàn o tí rí. So ó sọ pé ọlọ́run jálábò sí nìyẹn. Ọlọ́run ẹ̀ sọ fún ẹni náà lùpẹ́ ní pé inna Allaha, èmi ọlọ́run la yuslimu nasa shay'an, ọmọ náà sọ́límù ni ọlọ́run mi ní ṣàbòsí fún ọmọ èèyàn kankan. Àmọ́ kí ni walakina nasa, àmẹ́yẹ èèyàn fúnra yín, walakina nasa anfusahum, walakin inna Allaha la yuslimu nasa shay'an walakina nasa anfusahum yaslimuna. Àmẹ́yẹ èèyàn lẹ́ ṣàbòsí ara yín, àwọn èèyàn lẹ́ ṣàbòsí ara wa. Ọlọ́run ló ń sọ bẹ́ẹ̀, inna Allaha la yuslimu nasa shay'an, èmi ọlọ́run bá mi ní ṣàbòsí fún èèyàn kankan. Bó ṣe jẹ́ pé mi ni mo tún dá yín yẹn, mi ní ṣàbòsí fún yín. Nǹkan tí wọ́n bá ṣe nìyẹn àgbà. Mo ní àmìlà sọ́lé afálì náfúsí yìí. Àwọn náà wọ́n rí pé kí ni àmọ́ kí ni o walakina nasa anfusahum, àmẹ́yìn èèyàn gẹ́gẹ́ lẹ́ ń ṣàbòsí fúnra yín. Pé nìkan kó àdúrà ẹnìkan tó bá ti jẹ́ pé ṣé àlìjọ̀nú àdúrà tó ń ṣe yẹn kò bá jẹ́ fátíà ni wọ́n fún ẹ tó bá ti lórúkọ àlìjọ̀nú, kò bá jẹ́ kúlẹ̀ Allahu ni, kò bá jẹ́ kúlẹ̀ Allahu ni, kò bá jẹ́ Yásìn ni, kò bá jẹ́ wákíà ni, kò bá jẹ́ àwọn orúkọ Ọlọ́run ni, sọ̀mọ́dù ni, tó bá ti lórúkọ àlìjọ̀nú nínú èèyàn lè kó. Àmọ́ plain lọ wá àdúrà, àwọn àdúrà kan wà sọ pé plain prayer ni kò sẹ́ni tó lè kó. Tó bá ní pé wọ́n ká àdúrà tí ọba ti rí pàdúrà tó ń ṣe oní NAFDAC nọ́mbà ìjọba, àdúrà tánàbí sọ lélẹ́yìí. Yàsìn lèmi ń kà ń bẹ̀rẹ̀ fún yìí. Kíní kan ni mò ń kà tí ò ní yá ìlú, tí ò ní tíṣù, tí ò ní mèrúṣù, tẹ̀rúṣù, àìrúṣù, bàrẹ̀yúṣù, mọ̀rẹ̀yúṣù, tí ò ní yúṣù nínú, tí ò ní tíṣù nínú, tí ò ní yá ìlú nínú, tí ò ní àwọn ọ̀pá Musa, ọ̀pá Yàsìn, ọ̀pá Ànábì Sùlẹ̀mánà, ọ̀pá Suratul Fatiha, àwọn oníbodè ẹ̀sọ́ lẹ́kan àrẹ̀sátà mọ̀kìsú yìí, ọ̀pá la ilaha illallah, ọ̀pá Allahu, tí ó láwọn ọ̀pá tó bá ti jẹ́ pé àwọn ọ̀ṣẹ́ náà ti fún ẹ tó ti lọ́pàá ẹ̀hún àtúnṣe ṣe pẹ̀lú àwẹ̀ tùràrí báyìí wà lọ wá kíní kan báyìí owó tí a ti mọ àwọn ọ̀ṣẹ́ yẹn náà ó ti mọ àwọn àṣírí yẹn báyìí kí n gba táìmù àwọn èèyàn. Ẹ máa kájú ara yín torí àwọn àlìjọ̀nú lónìí, àwọn ẹ̀ ń ṣàbòsí, àwọn náà fẹ́ máa sẹ́rí yín pọ̀ ní àmọ́ pa ń ṣàdúrà lillahi wa rasuli ládùúrà tó ní NAFDAC nọ́mbà ìjọba Ọlọ́run dání. Èmi Muhammadu Saheed sọ fún ẹ kò sẹ́ni tó lè kó, wàláhì àkókò á yà wèrè, ó máa yà wèrè kó àdúrà ẹ òun rọ́lọ́run ni ó gbọ́ sórí ó mọ̀ kọ́ tó fi kí àyà yẹn tó fi wá sọ́pọ̀lọ́ mi ìsìn àyà yẹn báwo láyà yẹn ṣe wà lè ti support mi pé bẹ̀ tó sọ àyà báyìí nínú àlèkùnrin á ní pẹ̀lú ẹ̀ bí mo ṣe sọ ìwọ́n lè sọ pé má máa dá léhùn wọ́n máa kó àdúrà tó bá ti jádùá tó lórúkọ àlejòónú lórúkọ èṣù àbí nǹkankan wọ́n lè kó ó ń bẹ nínú oògùn náà oògùn wà tẹ́ pé tá a bá kọ́yàn nísìn tó bá lọ ń ṣe ibi tó ti ń jo pé kìnnìkan tá àwa dẹ̀ jẹ́ sí níwọ̀n nínú oògùn àwa máa ń try pé kí oògùn yẹn pé ó ti jó ó ti lọ ó gbé sínú ọdún àwa lè ní pé kí wọ́n gbé oògùn ẹ̀ wá fún wa all evil spirit lè máa fi ṣe lọ́dọ̀ ọ̀dọ́ fúnra yín nǹkan náà máa ń legit ni èèyàn ò tí lèèyàn tó gbéṣẹ́ sórí iná ni kódà wọnú ilé pé ó ti kó gbogbo iṣẹ́ oríṣiríṣi sínú kòkó ó ti ń jo kódà wọnú ilé pé kóun sáré mú nǹkan kò bá iṣẹ́ tó gbé sórí iná mọ́ so kò sí yẹn lọ́dọ̀ Ọlọ́run ṣé tiẹ̀ kí n ṣe tèmi ni mò ń gbọ́ Ọlọ́run òun wà òun gbọ́ ni ẹ pè mí walillahil asmaul husna Ọlọ́run èmi ni mo ní orúkọ Ọlọ́run ọba èmi ni orúkọ mi dájú èmi Ọlọ́run ọba ni mo láwọn orúkọ tó dájú fàdíhù bíhà ẹ fi pè mí wasaru allazina yulhiduna fi asmahi sayujzauna ma kanu yamaluna àbí yaksibuna dẹ̀ ni Ọlọ́run bá ní èmi ni mo lórúkọ tó dájú àwọn ìforúkọ yẹn pè mí wasaru allazina yulhiduna fi asmahi má ṣe tẹ̀lé àwọn èèyàn tó ti forúkọ àlìjọ̀nú papọ̀ mímí orúkọ èmi Ọlọ́run padà lẹ́yìn wọn padà lọ́dọ̀ àwọn ẹni tó ti forúkọ àlìjọ̀nú kún ẹ̀yà àlìkùrìhánì padà lẹ́yìn wọn wọ́n máa kó àdúrà ẹni ìwà máa rò pọ́lọ́ ẹpẹ́nu wọn lọ́dọ̀ Ọlọ́run wọn ọ̀bẹ́ni náà rẹ Ọlọ́run inna Allaha la yuslimu nasa shay'an walakina nasa anfusahum yaslimuna èmi Ọlọ́run bá mi ní ṣàbòsí èèyàn kọ̀ọ̀kan
èèyàn ló lò ń bẹ̀ nasa ní ìníṣàbòsí ẹni human being tí mo dá àmọ́ walakinna an-nasa anfusahum yaslimuna ẹ̀yin èèyàn lẹ́ ṣàbòsí ara yín ẹnìkan ò lè kádùá ẹnìkan ní ẹ̀ ṣe jẹ́ nìyẹn kí ló tún kù àlejò sọ fún ẹ pé wọ́n yẹ̀ mùsọ́síkà Allahu biduri fala kashifa lahu illa hu wọ́n yẹ̀ mùsọ́síkà bi khairin wa huwa ala kulli shay'in qadir wa huwa al-qahiru fawqa ibadihi wa huwa al-hakimu al-habir. tábùrú bá báyẹ̀ ọlọ́run ní pé kò tí ì sẹ́ni tó bá mú kúrò àfòun ọlọ́run ọba tó bá lo panadol ọlọ́run ọba má sọ pé panadol yẹn ṣiṣẹ́ ọlọ́run ní kí mo bá àánú ọlọ́run pàdé lára panadol yìí mo bá àánú ọlọ́run pàdé lára àgúnmu yìí kódà àwọn tó lọ ń gba ẹ̀yìn bribe immigration táyé wọ́n ń lo iṣẹ́ èṣù lórí òkú lo gbogbo ẹ̀ mú ní jáde out of 100% tó ń lo nǹkan òkú tó ń lo gbogbo ẹ̀ fi ń ṣògùn owó yẹn ṣe ń gbọ́ mi wàláì tàláì tó wá 100 èèyàn tó ti ṣògùn owó nínú year táwa yìí nínú 2020 táwa yìí tó 100 èèyàn tó ṣògùn owó jáde wàláì ní believe mi o bí èèyàn márùn ló ṣiṣẹ́ fún 95 kò ṣiṣẹ́ òótọ́ ni ẹ wá wo iye ẹ̀mí tí wọ́n ti waste. I will give you the definition of soul nǹkan tó ń jẹ́ ẹ̀mí mo ti treat ẹ̀ máa sọ fún ẹ mo mọ̀ nǹkan tí mo ń sọ gbogbo nǹkan tí mo ń sọ mo lẹ́rìí fún kí tí wọ́n ṣe ẹ̀rí tó jìnnà ẹ̀rí físíkà ni kí ló mọ̀ ṣe bí wọ́n ṣàlàyé lójú ẹni ṣe bí wọ́n fẹ́ ló sọ fún ẹni laysa al-habaru kal-mu'ayyana ìròyìn ò tó kó fojú kó fáírọ́ọ̀sì o I know what I'm saying ó dẹ̀ kọjá ọgbọ́n ẹ̀ tó bá wù ẹ̀ kó gbọ́ tó bá wù ẹ̀ kó má gbọ́ la ikraha fi dini lakum dinukum waliya dini ọlọ́run bá ń sọ fún wa ní Suratul Maida ó ní wa'ada Allahu allazina amanu wa amilu salihati lahum maghfiratun wa ajrun kabirun wa ajrun azimun ọlọ́run ní àwọn ọlọ́run ọba àti ṣe àdéhùn fáwọn wo àwọn onígbàgbọ́ òdodo wa amilu salihati àtàwọn tó ń ṣiṣẹ́ dáadáa lahum maghfiratun wa ajrun kabirun ẹ̀san wọn bẹ lọ́dọ̀ àwa ọlọ́run ọba irú ẹ̀san wo ni ẹ̀san tó tóbi ni ọlọ́run bá wá tẹ̀síwájú ní àyà yẹn 9 and 10 Quran chapter 5 verse 9 to 10 ó ní wa'ada Allahu allazina amanu wa amilu salihati lahum maghfiratun wa ajrun kabirun ó láwọn tí ó ṣe gidi àwọn tó gbọ́ wọn ọlọ́run bá gbọ́ lódodo wa amilu saliha àtàwọn tó ń ṣiṣẹ́ dáadáa ó lè sọ pé òun kírun wákàtí márùn-ún ṣó wọn kó ti gbàgbọ́ nìyẹn ó gbàgbọ́ lóòótọ́ òun kírun yẹn bó ṣe yẹ kó kírun ṣe everything iṣẹ́ rere wà pé tọ́lọ̀ bá sọ̀rọ̀ hámọ̀ ní pé òun kírun ìyàn ṣe gbé àwẹ̀ ájì òun ló ń jámọ̀ nú o wà pé máa fi amọ́lù sọ́ọ̀lì àsì tó o bá níwà o nírun o get o nírun tó o bá níwà ó ní wà amọ́lù sọ́ọ̀lì àtàwọn tó ń ṣiṣẹ́ dára wọ́n yọ sàká wọ́n ṣe gbé wọn kì í parọ́ wọn kì í ṣàbòsí wọn kì í lára èèyàn wọn kì í ṣe kẹta wọn kì í ṣe kérò wọn dúró tọlọ́run wọn dẹ̀ ṣe dáadáa wọn dẹ̀ dúró sójú àlà ọlọ́run wọn dúró sójú àlà ní Muhammad ọlọ́run ní ilé àwọn maghfiratun wa ajrun azima ọlọ́run ní gbogbo orú àwọn tó ń ṣiṣẹ́ dáadáa bẹ́ẹ̀ wa ajrun azimun ẹ̀san wọn ó ń bẹ lọ́dọ̀ àwọn ọlọ́run irú ẹ̀san wo ni ọlọ́run ọba ò sọ ó àìjẹ́ ẹ̀san wo ó ní ẹ̀san tó tóbi azimun ẹ̀san tó tóbi ṣó ti rí ọlọ́run bá wá tẹ̀síwájú oníwà lẹ́sìn iná kafaru wa kasabu biha ayatina ulaika ashabul jahimi ọlọ́run bá ní bẹ́ẹ̀ náà làwọn kan wá lẹ́sìn iná kafaru àwọn tó ṣàì gbàgbọ́ sáwọn ọlọ́run ọba wa kasabu wọ́n pe ọ̀rọ̀ àwọn ọlọ́run wa kasabu biha ayatina wọ́n pe àlìkùránì nírọ́ wọ́n pe ànábì Muhammad nírọ́ wọ́n pe àwọn àfáà tòótọ́ nírọ́ wọ́n pe gbogbo àwọn òjíṣẹ́ nírọ́ wọ́n pe ọ̀rọ̀ àwọn ọlọ́run ọba nírọ́ wọ́n pe àwọn àmì àwọn ọlọ́run ọba nírọ́ wa kasabu biha ayatina ulaika ashabul jahimi ọlọ́run bá ní gbogbo orú àwọn tó ṣe bẹ́ẹ̀ ashabul jahimi wọ́n ìjọ al-jahimi ni wọ́n wà ẹ jẹ́ kí n jẹ́ káwọn èèyàn wá jàǹfààní àwọn nǹkan lábẹ́ sọ ṣe rí bí ẹ ṣe lọ nìyẹn o so àwọn kọ̀ọ̀kan wà tí gbogbo àwọn àfà tẹ bá rí pé máa ń sọ̀rọ̀ àlìjọ̀nú ó ń sọ gbá ń sàwò ṣe rí àlìjọ̀nú mo sọ fún yín mo lọ gbogbo nǹkan tọ́lọ́run bá dá àwọn alágbára jù ó tọ́ mo sọ fún ẹ o ọlápò òdúró tọ́lọ́run ni o èèyàn lọ́rọ̀ lágbára jù mo lẹ ti fún ẹ láyà pé wọ́n laqad karramna bani ádámà wa hamalnahum fil barri wal bahri wa razaqnahum min at-tayyibatin wa faddalnahum ala kathirin mimman hamalna tafdila àwọn èèyàn lọ́lọ́run gbé tó lọ́lọ́run karama jù
ibi tí wàá tuntun gbàgbọ́ wà pé ṣebí iyẹ̀pẹ̀ ni ẹyin bàbá ńlá wa ànábì Ádámù àmọ́ gbà tó di iyẹ̀pẹ̀ tán tọ́lọ̀ ń fi iyẹ̀pẹ̀ mọ nǹkan ṣáà màláíkà ò mọ̀ pé iyẹ̀pẹ̀ ni ṣáà màláíkà kì í ṣe inú mọ́lẹ̀ ni ṣé èṣù orí pé èṣù sọ pé òun dájú Ádámù lọ ni pé wọ́n ìdáhùn láti iná ẹ ti understand pé iyẹ̀pẹ̀ lásán mi sọ́ọ̀lì mi aláì masnon èèyàn tó dá láti iyẹ̀pẹ̀ lásán òun ò dáhùn látara èéfín iná ló fi dáhùn àwọn màláíkà wá láti láìtì ni wo sórí pé wà láyẹpẹrẹ jù lọ́lọ́run dá ní yẹpẹrẹ jù kí lọ́lọ́run tún wá sọ oníwà allama Ádámà al-asma'a kullaha ó lágbára jà ṣètọ́nì lọ ó lágbára jà jẹ́ ó lágbára jòṣó owó náà ò dúró dédé tọ́lọ́run ni wàá dààmú kú ni wàá máa mọlé olóògùn tó ṣiṣẹ́ wàá máa mọlé àáfàá babaláwo tó gbóná wàá máa mọlé wòlíì wàá máa mọ gbogbo àwọn wòlíì àwọn àáfàá àwọn ẹlẹ́bọ̀ olóògùn tó ẹ̀ṣẹ̀ délùú bó ṣe ń wẹ inú kọ́bọ̀dù ẹ̀gá dàbí kọ́bọ̀dù Ògúnjìmí torí pé kí ni ó dúró tọ́lọ́run àfààní tawakkal ala rahman in kunta akilan zayatika bil arzaki min aishu la tadri ọlọ́ni wa allama Ádámà al-asma'a kullaha thumma aradahu ala al-malaika faqala anbihuni bi asma'i haula'i in kuntum sadiqin èmi lóhùn o mo lè lóhùn mo ṣe lóhùn ẹ o ní ìráyè mi o mi lájáná sí mo lè lóhùn o so ọlọ́run wo nígbà tó kírètì ànábì Ádámù tó kírètì bàbá ńlá láti inú yẹ̀pẹ̀ ó gbé dúró pé wá ń bí ẹjọ̀bálẹ̀ fún ó yá àwọn màláíkà wọ́n lè gbà fọ́lọ́run ọlọ́run tẹ́sì wọn ni àṣetọ́ nìkan ló kọ̀ so àwọn èèyàn lágbára ṣé wá rí nǹkan tó ṣẹlẹ̀ tí àwọn èèyàn tẹ́ ẹ̀ já sí ṣé rí àṣetọ́ àwọn àlùjọ̀nnú tẹ́ ń wò yẹn kì í ṣe ogun ló lágbára ṣé pé nínú àwọn èèyàn náà àtọkùnrin wa tó obìnrin wa ó ń bẹ nínú ọkùnrin nínú obìnrin wa tó lágbára ju ọkùnrin míì lọ ṣé mọ̀ ó ń bẹ nínú ọkùnrin wa bẹ́ẹ̀ náà ló ṣe wà nínú àwọn àlùjọ̀nnú o ó ń bẹ nínú àwọn àlùjọ̀nnú tó pé ọmọ kékeré wa èèyàn ọmọ kékeré wa tó pé kò ju ọmọ ọdún méjì lọ tó lágbára ju àlùjọ̀nnú mi tó ti lọ 5,000 years lọ ẹ rí pé fíìwù ni wọ́n àwọn tó lágbára wọn ó dàbí nínú àwọn èèyàn náà tàbí ká mọ àwọn olóògùn nísìnyí ṣé olóògùn pọ̀ ni a máa wọn tó lóògùn a máa wọn tí ò lóògùn a máa wọn tó pé wọn ti àti agbára ìjà ẹlòmíì kò tẹ̀lé sọ pé ó rí ẹ̀dá a máa wọn tó pé wọn ti ẹ̀ lè sọ̀rọ̀ bá a ṣe rí yẹn bẹ́ẹ̀ náà làwọn náà ṣe rí ọmọ tuntun wa lágbára jàǹdùjọ́nù mi lọ but ẹ̀yin bẹ̀rù wọn ẹ bẹ̀rù wọn nǹkan tó dẹ̀ fi bẹ̀rù ni pé ìwọ náà ò lọ́lọ́run ìwọ náà mọ nǹkan tó wà lọ́kàn ẹ ó mọ bó ṣe ń ṣe jàǹbá ọmọ ẹnìkejì ó mọ bá níyàn ẹ ò ṣe dá nǹkan tó náà ò bá fún ẹ kò sẹ́ni tó lè fún ẹ mẹ́ni nǹkan tó náà bá dẹ̀ fún ẹ kò sẹ́ni tó lè gbà lọ́wọ́ ẹ ẹ ti understand so àwọn àlùjọ̀nnú yẹn ẹ má máa gbé bẹ̀rù wọn sọ́kàn alágbára jù wọn lọ ṣáà ti dúró tọ́lọ́run kulla an yusibana illa من كتب الله لنا هو مولانا وعلى الله فليتوكل المؤمنون الذين قال له الناس إن الناس قد جمعوا لكم فاخشوهم فصدقوا إيمانا وقالوا حسبنا الله ونعم الوكيل يا رسول بلغ من أنزل إليك من ربك وإن لم تفعل فمن بلغت رسالته والله يعصمك من الناس iná lára yá ní kọ́ ọmọ káfíìrì náà àbí sọ́ọ̀lì mi náà ọlọ́run ní fọ́ọ̀nà máa ẹni tí ó gbàgbọ́ ọlọ́run ní fọ́ọ̀nà máa lábòsí ọlọ́run tẹ̀ kí fa àwọn èèyàn títí ẹlẹ̀ màláìkà ló ń ṣọ̀wọ̀ màláìkà ju àlùjọ̀nnú lọ àmọ́ iṣẹ́ ibi tó ń ṣe àníyàn ẹ tí ò dáa màláìkà tọ́lọ́run máa stop iṣẹ́ lára ẹ àlùjọ̀nnú rẹ̀ máa take control èso ajẹ́ máa jọba nínú gbèsè ayé ẹ̀ confam lèmi sọ ẹ má máa bẹ̀rù àwọn àlùjọ̀nnú èyí tó popular jù nínú wọn ẹ́rí pé ìfúrẹ́tù yẹn popular ó popular bí pé kọ́ sọ pé alágbára kẹ́ẹ̀tù ẹ má bínú ìbí kan sọ ẹ̀ ni pé kọ́ sọ pé alágbára Pretoria ẹ̀sọ́ náà ìfúrẹ́tù tí ó ti bí pé ẹ̀rọ bá àwọn afá kan wà nínú àwọn afá ṣéwù tó ti dìdàkúdà tó ti di nǹkan kíkan tó ti di mọ́lẹ̀ bẹ́ẹ̀ bèrè báìbù ọmọ èlè fi báìbù ṣe nǹkan ọmọ ìfẹ̀lẹ̀ Al-Qur'ani pẹ̀lú orúkọ àlùjọ̀nnú ṣe nǹkan ọmọ ogun irú àwọn ọ̀nà yẹn náà làwọn náà rìn tẹ́lẹ̀ ó ti di demon yá ó ti di demon ó ti di devil gan himself bí ìfúrẹ́tù ṣe rí nìyẹn ibi tí wàá ti mọ̀ pé àwọn àlùjọ̀nnú náà lágbára gbọ́ nígbà tí Ànábì Sùlàímánà alayhi salatu wa salam
tí udiuda ẹsẹ̀ sí Ànábì Sulaimana tó wá fún Ànábì Sulaimana alayhi salatu wasalam tó wá fún ní làbárì pé òun rí Bilqis Queen Sheba Bilqis pé òun rí tróònù ẹ̀ pé tróònù ẹ̀ fáìn gan kìnnìkan ṣá mọ̀ pé gbà tí Ànábì Sulaimana tó ní interest tó ti sẹ́ndì wọn ní Suratul Namli àti treaty ẹ̀ sẹ́yìn èmi ò fẹ́ pàtàn fún ẹ ẹ̀kọ́ lè fẹ́ ká kọ́ aláwọ̀ àlejò náà lágbára èṣù lágbára nùgbésí ayé ẹsẹ̀ èmi lè mi sọ fún ẹ dúó tán má forú ẹ̀sùn wàmínà lẹ́yìn fata ajá bíi nafilatan laka hazaha ayyabu ashakara buka maqamal mahmudan afáàtú kọrin fún ẹ afáàní àtẹ̀lẹ́wù fi dùn áhì wà tàṣíjẹ̀rí hì àbí kò sọ pé àtàṣàhù fi dùn áhì wà tàṣíjẹ̀rí hì àmáyùdíríkà man fahala duahu sàámù lẹ́lì láyùbùdí wàlákin láàmàdóhùn wálẹ̀lẹ̀ amadé kìdọ̀hù ọfà orúladúà kò ní tàṣí nǹkan tó bá tàṣí àmúwásùn afádímásùn wọ́n ní kò jí lóru òun rẹ́rìn òun ṣeré wọ́n ní kò dìde yanáfíà lóru òun sùn lọ òun lo tábìlẹ̀tì ògùn orun pò rọrùn sùn afáàní pé má ṣe bẹ́ẹ̀ dìde alìkùránì ìpáyé láṣẹ wà mínà lẹ́yìn lọ́tọ́ ajá bí ìnàfìlátà ńláka àṣà ayébọ̀ aṣẹ́kẹ̀rọ̀ púpọ̀ mọ̀kọ́mọ̀lì mahmuda ó mọ̀ pípa tó ti sùn yẹn làwọn yẹn múra mítìnì àbúfẹ́ gbọ́ táìmù mítìnì ìbílẹ̀ ni òótọ́ lè mi sọ fún ẹ I will give you their time láti bí 12 alẹ́ máa rán ìṣọ́ àdúrà ìṣọ́ ni kò máa rán wọn nǹkan bí aago méjì mẹ́ta tó bá dẹ̀ yìn aago mẹ́ta ní kò ṣe máa tọrọ àdúrà sàlámà àdúrà ìkẹ́ àdúrà owó àdúrà àrísìkí torí gbogbo àwọn táìmù ọwọ́ ìsàlẹ̀ yẹn látago méjìlá aago kan aago méjì wọ́n bẹ́ẹ̀ wọ́n wù ẹ́ wọ́n wù àdúrà tó ń tọrọ wọ́n ń gbọ́ àdúrà ẹ ni wọ́n fi sọ fún ẹ lọ́dọ̀ àwọn onímọ̀ gan nínú súnà wọ́n ní kò dá òru sí mẹ́ta tó bá dá òru sí mẹ́ta wọ́n ní ìdákẹ́ta yẹn ni kò bẹ̀rẹ̀ sí tọrọ nǹkan tó bá dá sí mẹ́ta wà á rí pé ibi tó fọ́ọ̀lù sí láti tírì sọ́wọ́ sàlẹ̀ ni àbúrò pé mi mọ̀ nǹkan tí mo ń sọ ni. We do the objective and theory we do the practical ló fi dàgbó ń ké mi lára èmi ò sọ pé kí àwọn afẹ́ mi ní nǹkan kí ni nǹkan wọlá tó fẹ́ gbà lọ́wọ́ èèyàn mọ́ má ìdà kún yẹn fàdúwà má ìdà láì báàkì if I ask you to help me tó bá lè help me fisek after all ti kúrò pé kí ni èèyàn fẹ́ jẹ ẹni tọ́lọ́run bá ní bọ́mọ́ ó máa kúrò láyé lọ́jọ́ náà so wàá rí pé nígbà tí mo bá wọn àlùjọ̀nnú yẹn ní wọn lágbára ìgbà tí Ànábì Sùlẹ̀mánà wá ń sọ pé òun fẹ́ jẹ́ kí wọ́n gbé àga wá ta ló lè lọ bá òun gbé àga yẹn wá àga tí ó jí ó dàárò yìí ń sìn ta ló lè gbé àga yẹn wá ṣé dàbọ̀ pé mo sọ fún yín pé ok àlùjọ̀nnú tí Ànábì Sùlẹ̀mánà ń sìn ṣé 1 million la fẹ́ pè wọ́n kò sáfà tó mọ iye but they are not thousand ẹ ti ọ̀dọ̀ sáà wọn kì í ṣe thousands wá wo àlùjọ̀nnú tí kì í ṣe thousands wà wájú èèyàn ẹyọ kan wá náwó ṣé ó gba àlùjọ̀nnú ló lágbára ẹ àwọn tó kù gan sọ̀rọ̀ tún mú wọn ó mọ̀ pé àwọn yẹn tún wò pé ìwọ lè lọ gbé wá which is that ìfúrẹ́tù ó dàbí pé báwọn náà ṣe máa wà lásẹ̀mílì tí wọ́n ní pé ta ló lè lọ mú lígáàsì kan wá àbí ta ló lè lọ ṣe kíní kan tí ìyàn wá náwó táwọn ọmọ student àwọn máa wù ẹ́ pé bọ̀bọ̀ ìlágbára o bẹ́ẹ̀ náà làwọn àlùjọ̀nnú tó kù ṣe mú ìfúrẹ́tù lọ́jọ́ náà pé kọ́lá ìfúrẹ́tù mi náà lè jí ní ara àti kábí ikọ́bílẹ̀ àǹtẹ̀kọ́ mi ní mẹkáníkà wọ́n yẹn ilé ìlẹ́kọ̀ọ́ wí ìwà míì olùhàrọ̀ gbé àga yẹn wá o ti understand so ibi tí mo kọ̀fẹ́ ló ń bẹ̀ ni pé wà rí pé kìí ṣe pé gbogbo àlùjọ̀nnú ló lágbára àlùjọ̀nnú tó lé ní mílíọ̀n ìfúrẹ́tù nìkan ló lọ́wọ́ kó tó wá rí pé àlùkùránì yẹn wá ṣe tánà fi sílẹ̀mọ́ wá lóhun òfẹ́ bí kò tó dìde ó ti pẹ́ jù kó jà sọ pé kọ́lá ilimu mina lè kìtàbì akọ́lá lẹ̀ sí india ilimu mina lè kìtàbì ana àtìkà bí kọ́bùlà anyẹ̀rẹ̀ tàdà ilé kàtẹ̀rẹ̀ fúkà falamara mustakara india قال هذا من فضل ربي ليبلوني أشكر أم أكفر ومن سكر فإنما يشكر لنفسه ومن كفر فإن ربي غني كريم ẹ get it so àwọn àlùjọ̀nnú náà lágbára but sori pé mo ti kóṣẹ́ fún ẹ ò ní sùn lóru ẹni bá fẹ́ pariwo lọ́sàn ò ní sùn lóru ọ̀gá mi kan ló máa ń sọ bẹ́ẹ̀ bismillahir rahmanir rahim bismillahir rahmanir rahim Allahu samad
lam yalid wa lam yulad wa lam yakul lahu kufuwan ahad ṣé ní gbogbo àwọn àfáà tó ń ṣoògùn burúkú àjẹni oṣó ni whatever mo ti sọ fún yín pé family kan ní gbogbo wọn ẹ lè ráfà tẹ bá ti ṣe oògùn tán oògùn ní ṣiṣẹ́ láì má ra níjọ̀nú wọ́n lè ṣògùn aburú síyàn pé ẹni àfẹ́ kí bísínẹ́sì ẹ̀kẹ́rò máa wá ẹni àfẹ́ kó ya wèrè sórí ó ti kó ewé eku ewé whatever ewé kìíní iṣẹ́ kan wà rẹ pé irun orí ẹni yẹn ẹ máa kì sínú kọ̀ọ̀kan ẹ wà fún ẹranko kan jẹ ní kìíní yẹn tẹ bá fún ẹranko kan jẹ ní kìíní yẹn ẹni yẹn á dẹ̀ di wèrè lẹ́sẹ̀kẹsẹ̀ sórí táìmù nǹkan méjì péré lẹ́nu fẹ́ papọ̀ irun orí ẹni yẹn tó bá ti papọ̀ mọ́ kìíní yẹn ìwọ kọ́ wo pé nǹkan méjì ní lẹ́sẹ̀kẹsẹ̀ àlùjọ tó fẹ́ ṣiṣẹ́ yẹn ti dé sínú iṣẹ́ yẹn kẹsẹ̀ ẹranko yẹn yẹ wà gbé jẹ lórí mi ní sọ lórí ibú làwọn èèyàn ẹnìyàn dẹ̀ di wèrè so gbogbo iṣẹ́ tẹ́lẹ̀ pé wọ́n papọ̀ wọ́n ń jópọ̀ yẹn àlùjọ ló ń wọnú ẹ̀ láti wá máa ṣe aburú so lẹ́yìn ìgbà tó bá ti combine gbogbo oògùn pọ̀ tán o tó ti di oògùn àlùjọ náà ẹ̀ṣẹ̀ wá já dáhùn á dẹ̀ wá máa ṣiṣẹ́ lọ ẹ ti ọ̀dọ̀ sáà wọ́n lè fi ba business jẹ́ wọ́n lè fi ọ̀rọ̀ o kí n rí pa àwọn èèyàn wọ́n lè mo sọ ṣẹ́ kan fún yín ní last time pé tó ń bá yan sí ṣọ́ọ̀bù èèyàn ẹyẹ kí ṣọ́ọ̀bù náà kéèrò máa wọ́n bẹ̀ ẹyẹ ò ní débẹ̀ mọ́ àlùjọ̀nú ni báwọn èèyàn wá fẹ́ yà síbẹ̀ báyìí wọ́n ti sọ̀rọ̀ sórí ẹ̀ akọ̀wé ó lè gbọ́ ó dọ̀ kan ó lè jó òrùn kan lákàn gbọ́ gbogbo àwọn kan wọ̀nyẹn wọ́n kórìíra obìnrin ní àánú tó ń fa ìyá tẹ pẹ́ẹ̀fù sára ó nídìí rúkìá àtẹ̀pẹ́ẹ̀fù sára boyfriend àlọ́ òórùn kúrò lẹ́gbẹ̀ẹ́ mi àbẹ́yàn mi tó sọ mi ti CV wọ́n ní kó gbaṣẹ́ ẹ mọ gbogbo àwọn bad luck yẹn yes you call it bad luck ẹ mọ gbogbo àwọn nǹkan wọ̀nyẹn tó ń ṣẹlẹ̀ yẹn àwọn nǹkan burúkú àwọn àlùjọ̀nú wọ̀nyí ni àmọ́ ògùn ni wọ́n papọ̀ tí wọ́n dẹ̀ ṣe síyàn tó dẹ̀ rí bẹ́ẹ̀ ẹlòmíà débi iṣẹ́ a máa sùn lọ́fíìsì a máa sùn ní ṣọ́ọ̀bù ara èèyàn lè má yá o ó lè rẹ̀ èèyàn o but ìwọ náà mọ orú oorun yìí akọ̀dé ṣọ́ọ̀bù akọ̀sùn lọ ni bó dẹ̀ ti ṣe sùn yẹn gbogbo ọjà máa sùn ní òkè nílẹ̀ Yorùbá ni má sùn torí pé kí ni wọ́n mọ̀ pé wọ́n mọ̀ fi kíní yẹn sàṣeyàn wá ṣe sùn lọ́fíìsì wá ṣe sùn ṣọ́ọ̀bù wá ṣe sùn ní conference hall wá ṣe sùn ní meeting wàhálà ti ń dé mo dẹ̀ ti sọ̀rọ̀ àwọn oúnjẹ kan fún ẹ pé tó bá ti jẹ tó bá ti mú orúkọ ẹ oúnjẹ àwọn àtìláwí ni so iṣẹ́ àwọn pípù wọ̀nyí ni òun sùn ṣọ́ọ̀bù òun ṣe kíní kan fọ́sẹ̀ àdó aláàdékiri ikú tún látàlámù wà ní sáìdì kọ̀ndẹ́mù gbogbo nǹkan wọ̀nyí wà ní kọ̀ndẹ́mù gbogbo nǹkan wọ̀nyẹn kí ni àwa fi yanjú ẹ̀ fáwọn èèyàn kí ni àwa fi assist àwọn èèyàn o ètò orúkọ ọlọ́run ayé àlùkùránì àti orúkọ ọlọ́run tó ní NAFDAC nọ́mbà ìjọba ọlọ́run kò lẹ́bọ kò létùtù la fi yanjú ẹ̀ confam ojú kọ̀ọ̀kan ẹni ebi ò ṣe gbogbo wọ̀nyẹn mọ̀ ó ìrú ẹ lójú béèrè orí mídíà lèmi ti sọ yìí kò dẹ̀ sí orí gbọ́dọ̀ dùn gan ni ẹni èèyàn ń pè mí láti Amẹ́ríkà pé ò ní pọ́blẹ́mù àwa lè máa sọ fún ọlọ́run láti bí ìwọ ẹ̀ṣẹ̀ ń ṣe oògùn ó ń wá DHL olóòdò ni ẹ ó ń wá DHL fẹ́ fi DHL ìjà síyàn ní Nàìjíríà ó fẹ́ DHL sí Amẹ́ríkà ó fẹ́ DHL sí Canada èmi Muhammadu Saheed kọ́ nọ́sẹ̀nsì ni kò síbi tọ́nà wò sí wọ́n wà lọ́nà wọ́n ń gbọ́ bẹ́ẹ̀ mi ìfojú kan lò mí rí nínú ayé ó dẹ̀ ń dúpẹ́ fọ́lọ́run torí èmi ò lè ṣe nǹkan kan látúnṣákú ánfúnṣákú wàhálà mọ̀ bí mọ́ ní tẹ́kọ̀ kò dìgbà pé kò rí mi kò dìgbà pé kò wúlé wá sọ́dọ̀ mi kí ló fẹ́ wá sọ́dọ̀ mi wá ṣe sọ nǹkan tó bá ẹ fún mi ọ̀nà pọ̀ ọ̀nà sàárà wà tí ò lẹ́bọ tí ò lóògùn ẹ lọ sí sàárà báyìí bùkátà á sì máa bíyá ìfọ́dílé rọ́bì máa lọ ra nǹkan máa wá gun máa kó lọ́ṣẹ̀ máa dì DHL àwọn afi ṣakọ kílẹ̀ dì sí bí kílẹ̀ yẹ kíní kan olódo ni ẹ o ará oko ni ẹ o ẹni tó ń DHL oògùn síyàn ará oko ni ẹni tó ń ṣe oògùn tó di eléyà máa fi mọtí ó kọ sára ẹ eléyà máa fi fẹ́ kọ mu ọṣẹ èyí ọṣẹ inú kíní ará oko ni o illiterate ló dá ẹ láàmú o olódo ni ẹ o ó dẹ̀ pé rẹ láfa o kì í ṣàfàṣẹ tó láwọn àfáà tó ní NAFDAC nọ́mbà ìjọba ọlọ́run ọba dání wọ́n lè ní máa lọ bí ákì suratul Fatiha wọ́n dẹ̀ kí Fatiha níbọ̀dì tẹ bá padà ẹjọ́ àfi ṣe sàárà nǹkan tó bá wù yí àfáà bá ṣe báyìí bùkátà sì ti bíyá ọlọ́run inna salataka sakanun lahu mo wà pẹ̀lú ẹ nígbà tó ń rìpọ́ọ̀tù àwọn tó gbé kéèsì wá báyìí a sọ pé kò sáfà àbúrò ẹni tó sọ pé kò sáfà àbúrò ẹ̀ burú ni àwọn àfáà tó jẹ́ mẹkáníkì àwọn àfáà ń bẹ ṣùgbọ́n wọ́n wà legit ṣe bá àwọn kan ló di rúkìá mú
wa nunazzilu minal Qur'ani ma huwa shifaa'un ló wí wa rahmatun lil mu'minin. Ọlọ́run gbogbo nǹkan lè fi kojú Al-Qur'ani ìwòsàn ní látòkè délẹ̀. Ṣùgbọ́n kí ni òní kí ló wà wájú ẹ̀? wala yazidu zalimina illa azara. Kò ní ṣiṣẹ́ fálábòsí, alábòsí ò ní jèrè, kò ní wúlò fálábòsí. Alábòsí tọ́lọ̀ ń sọ bẹ̀ ni pé ó kọ Fátíà tán, ó wá ń kọ ṣámọ́ àrùsù sábẹ́ ẹ̀. Ó wá fẹ́ jẹ́ kíní kan kọ Fátíà. Ó wá mísì ọtí àti ẹ̀jẹ̀ kíní kan àti tàdápọ̀. Ó fi kọ Fátíà, ó fi kọ ayé Al-Qur'ani. Wala yazidu zalimina illa azara. Ìwọ tó mọ̀kéwú tú. Iṣẹ́ ọ̀rọ̀ pé mọ̀kéwú lélẹ̀. Ẹ má ti àwọn èèyàn lọ́nu náà mọ́. Ẹ má fún àwọn èèyàn ní poison jẹ mọ́. Ẹ rí pé mi àwọn èèyàn kúrú ni. Fáírọ́ọ̀sì yìí ti pọ̀ jù. Ẹ̀mí àwọn èèyàn kúrú àti wọn tó ń jẹ́ náà ìpamọ́ máa yọ lótìlótì kì í jẹ́ bó ń jẹ́rán o. Àwọn kìíní wọ̀nyẹn ni àì máa dé lẹ́fù ẹ̀ tí máa list àwọn oṣó wọ̀nyẹn fún yín. Oṣó dúdú, oṣó pupa, oṣó funfun àti bí wọ́n ṣe ń ṣiṣẹ́ sí nínú bọ́dì. So ẹ wà very careful, ẹ wà very careful. Ọlọ́run wà o, sàárà wà, kì í ṣe ètùtù o, kì í ṣe bọ́ o. Sàárà gidi tọ́lọ́run sọ alẹ́zínà. Mo ti kà láàárọ̀ yìí. Tọ́lọ́run sọ pé alẹ́zínà yunfikuna amwalahum bil-layli wan-nahar sirran wa alaniya falahum ajruhum inda rabbihim wala khawfun alayhim wala hum yahzanun. Sádàkọ̀ dìfẹ́ǹdì pọ̀ fún sádàkọ̀ gan. Tó rẹ̀ jẹ́ ètò legit. Dìfẹ́ǹdì pọ̀ fún. Dìfẹ́ǹdì pọ̀ fún. Yọ́n lè ṣètọrẹ àánú. Dìfẹ́ǹdì pọ̀ fún. Then ṣe rí gbogbo àwọn obìnrin kan wà. Ẹ máa ní bóyá olóyún, ó ní miscarriage. Olóyún ó ní miscarriage, olóyún ó ní miscarriage, olóyún ó ní miscarriage. Unnecessary orí fífọ́, asọ́ ní last week. Unnecessary inú rírun, unnecessary mú láwọn àìsàn wọ̀nyẹn. Àwọn àlejònú, àwọn ẹ̀mí èṣù, oṣó àjẹ́, gbogbo wọn àṣetọ́ ní bàbá wọn yányán. Wọ́n máa ń pamọ́ sí bí àwọn àìsàn. Tó jẹ́ pé tíyàn bá wá ṣe sábàbí aburú yẹn tó bá kú wọ́n ní kánsà ló pa. Tó bá ti ń ṣe ẹ́, irú ẹni tó ní miscarriage, tẹ lọ ń ṣẹ́ẹ̀kì tí wọ́n ní pé kò sí ọ̀kan tó ṣe ẹ́. Medically wọ́n ní kò sí nǹkan tó ṣe, medically wọ́n ní kò sí nǹkan tó ṣọkọ ẹ. Ọmọ àfà tó àwọn àfà tó lọ́lọ́run lọ, kì í ṣọ̀rọ̀ kì í tó àwọn àfà tó lọ́lọ́run lọ, tí wọ́n bá fi ayé Al-Qur'ani orúkọ Ọlọ́run tó ní NAFDAC number tí wọ́n bá fi gbọ́. You understand? Kì í ṣojú lásán. Anything tó bá ti ń ṣe, tó bá ti lọ sọ́dọ̀ doctor, tí doctor bá ti sọ pé ó wà okay, tó dẹ̀ ṣe ń fìlì kíní yẹn, ọmọ àfà tẹsẹ̀ mọ́rin o, múra sí o. You understand? So àwọn èṣù náà ló máa ń ṣe àwọn iṣẹ́ burúkú wọ̀nyẹn. Then ẹ̀yin tẹ́ páyà Ọlọ́run nírọ́, Ọlọ́run ní fàkásà búbi ayatina ulaika ashabul jahim, iná jahimi ni o. So ẹ̀rẹ̀rẹ̀ àwọn most of àwọn èèyàn yẹn ẹ rí pé ṣe rí gbogbo nǹkan tí Ọlọ́run bá ló ní kún fáyà kún o. Ẹ má kàn fi kíní kó yín lómi ọbẹ̀ o. Kún wíbẹ̀ jẹ́ bí Ọlọ́run lónìí. Ẹ rí pé aráfa òwèrè kan ó wà lórí òfurufú, ó ń ṣe tẹ̀sùbá, ó ń ka Yásìn. Ṣé mọ̀ pé ẹ lè wo pé ó ní kún fáyà kún. Nǹkan tó ṣe yẹn ṣé pẹ́ ẹ̀ lè rálìjọ̀nú. Àwọn àlìjọ̀nú ló hó díẹ̀. Mo fi sọ fún ẹ lọ́jọ́ yẹn pé tó bá ti rí wèrè bẹ́ẹ̀ yẹn kékùrì sí yìí ó máa jábọ́ ni. Tọ́rọ àlìjọ̀nú tó ó díẹ̀ yẹn máa kúrò ń bẹ̀. Ṣé mọ̀ pé yẹn àlìjọ̀nú dẹ̀ dàbí, ṣé mọ̀ pé àlìjọ̀nú dàbí iná. For example, tẹ́ bá pa náà sí bí gbogbo building ṣe tó tẹ́ bá pa náà sí pa. Ṣé pé gbogbo building máa kú? Bẹ́ẹ̀ náà àlìjọ̀nú ìgbà tó fẹ́ define how fast báwọn àlìjọ̀nú ṣe yára sí, wọ́n define ẹ̀ pẹ̀lú energy, pẹ̀lú iná. Pé tẹ́ bá tọ́nà nísìn bá ṣe débi, yẹn pé tẹ́ bá tọ́nà nísìn á débi ẹtíkẹ́ẹ̀tì fẹ́ mú mi àfọ́sáìdì electrician ẹtíkẹ́ẹ̀tì fẹ́ mú mi tẹ́ bá tọ́nà nísìn ó máa gbogbo ló máa tàn ṣá, ó ti yé yín jàre, ó ti yé yín, ó tọ́ ní èwo ló ń pa ẹlẹ́rìí. Ní ìmọ̀ mú ìfẹ́ ṣàlàyé orí ẹ̀ fọ́ mi. So àwọn ohun tó máa ń ṣe bí májíkì náà ṣe fi ti ẹ̀yin ẹ̀rí àlìjọ̀nú yẹn ni, ẹ̀yin ẹ̀rí wọn ni, ẹ̀yin wò pé ó sọ pé bẹ́ẹ̀ jẹ́ bẹ́ẹ̀ kíkiri kan máa ṣe kíní kan, kò ṣe wí bẹ́ẹ̀ jẹ́ bẹ́ẹ̀ o. You can't see the jinn, ẹ̀ lè rá àlìjọ̀nú yẹn.
Ọlọ́run ọba kò sẹ́dá kan tó lè sọ pé wí bẹ́ẹ̀ jẹ́ bẹ́ẹ̀ except Almighty Allah. Pé kí kan báyìí máa rí bẹ́ẹ̀ ó gbọ́ ni. Ọlọ́run wọlá kún fẹ́ àkún mẹ́rẹ̀ẹ̀jọ níbi tá a dé yìí. Ọlọ́run wọlá kún fẹ́ àkún mẹ́rẹ̀ẹ̀jọ tó mo fẹ́ kéèsì. Gbogbo nǹkan tó ń tọrọ wájú Ọlọ́run àfi lé ẹ lọ́wọ́. Gbogbo nǹkan tó mi Muhammad Said náà tọrọ wájú Ọlọ́run fi lé mi lọ́wọ́. Oore ilé ayé àtàlùkìámọ̀ Ọlọ́run ṣe fún mi. Oore ilé àtàlùkìámọ̀ Ọlọ́run ṣe fẹ́ yìí náà. Oore ilé ayé àtàlùkìámọ̀ Ọlọ́run ṣe fún gbogbo mu fẹ́ wa Ọlọ́run bá wa fẹ́, gbogbo mu kọ Ọlọ́run bá wa kọ. Ọlọ́run bá ló ní kún fẹ́ yàkún lọ́dọ̀ o. Wà á rí pé èyí tó popular jù ń bẹ̀ òun náà ní iná máa múrù mẹ́jọ làwọn àfá mẹ́jọ làlùkùránì pé táwọn àfá àfikọ́ wa. Ọlọ́ni man kana Allah ayata izo min wala suba badi'u samawati wal ardi wa yaqadu amra fa inma yaqulu lahu kun fayakun inna masala inda Allah kama masala adam lakum min turabin qala lakum fayakun qala turabi an yakunu ni walad wa lam yazni bashar qala kadhalika Allah ya'lamu ma yasha yaqadu amra fa inma yaqulu lahu kun fayakun huwa alladhi khalaqa samawati wal ardi bil haqqi wa yawma yaqulu lahu kun fayakun man kana Allah ayata izo min wala subhanahu idha qada amra fa inma yaqulu lahu kun fayakun هو الذي خلق السماوات والارض بالحق ويوم يقول له كن فيكون من كان الله يتئذ من ولد سبحانه اذا قد امر فيقول له كن فيكون وانما قولنا لشيء اذا ردنا يقول له كن فيكون هو الذي يحيي ويميت اذا قد امر فانما يقول له كن فيكون انما امره اذا اراد شيئا ان يقول له كن فيكون ọlọ́run wọlé akúnfẹ́ àkúnfẹ́ ìjọta kéyì ọlọ́run gbàdúrà ẹni àti àfà kò sẹ́ni tó ní kúnfẹ́ àkún lọ́wọ́ àtètè àtọgbọ́n èṣù àti gbogbo wọn pátápátá kò tó nǹkan kan. Ọlọ́run ọba ló ní kún, kò sẹ́ni tó ní dání. So gbogbo àwọn àfá àtàdé sọ yẹn tó máa ní àwọn kọ̀ǹtró àwọn àlìjọ̀nú yẹn wọ́n béèrè question kan lọ́wọ́ mi wọ́n bí wọ́n ní ìjẹ́ àfá kan àbólóògùn gan àbẹ́nìkan ó lè kọ̀ǹtró àlìjọ̀nú sọ pé mi sọ pé irọ́ ni kò sẹ́ni tó lè kọ̀ǹtró àlìjọ̀nú. ṣọ́rọ̀ àlìjọ̀nú táwọn àfá yìí bẹ̀ ń ṣẹ́ yẹn àwọn àfá fẹ́ kìíní o tí wọ́n bẹ̀ ń ṣẹ́ yẹn òun kọ́ ló kọ̀ǹtró àlìjọ̀nú o. tó bá rí pé àfá àkọ́ kọ̀ǹtró àlìjọ̀nú kó ṣe nǹkan kan àlìjọ̀nú yẹn ṣe nǹkan tálìjọ̀nú yẹn fẹ́ ṣe ló ṣe o. àìmọye iṣẹ́ tá ń gbé fàlìjọ̀nú tí ó tó máa lóhun ò ṣe ó dẹ̀ lè ṣe ṣé wọ́n fẹ́ máa kọ̀ǹtró mi ní sórí ẹ̀dá àrùn ni àlìjọ̀nú mi dá pé bí 6,000 years jọ bàbá ẹ̀ tó ń ṣẹgbẹ́ ẹ̀ ó máa fi ẹ́ sí condition. Gbogbo àwọn tó wá jẹ́ pé ó tẹ̀ ìlú máa lọ àlìjọ̀nú ní ìdákọ́ńkọ́ mi sọ pé ó lè máa lò ó pé àwọn kan wà tó ń lò ní ìdákọ́ńkọ́ àwọn yẹn kọ́ la ń sọ ṣọ́ra àwọn tó bèèsì lórí àlìjọ̀nú gbogbo tó ń kọ̀ǹtró ẹ̀ tí wọ́n ọjọ́ ń sùn tó ọjọ́ ń jí yẹn. I'm very sorry mi kì í ṣe ọlọ́run but wọ́n ti kúrò nínú mùsùlùmí ó mọ̀ jí èèyàn kan ò ní permanent life pẹ̀lú àlìjọ̀nú kó máa lọ àwọn àlìjọ̀nú kiri bẹ́ẹ̀ ó máa worship wọn ni ó máa worship àwọn àlìjọ̀nú ni gbogbo àwọn tẹ́lẹ̀ kí wọ́n ti permanent ara wọn sí ọ̀dọ̀ àlìjọ̀nú ẹ ti understand tí wọ́n permanent ara wọn tó pé wọ́n lè ṣe báyìí kí nǹkan ṣẹlẹ̀ wọ́n lè ṣe báyìí tó pé ẹ ti mọ̀ wọn ẹ ṣáà ti mọ̀ wọn ṣe pé àwọn kan wà pé ó kàn gba tíra ó kàn sáré sá àwọn yẹn kọ́ la ń sọ àwọn yẹn àwọn tó jẹ́ pé nísinsìnyí wọ́n ti di àlìjọ̀nú ti di wọn ṣọ́ra àwọn yẹn wàláì kì í ṣe mùsùlùmí confam lèmi sọ torí pé kí ni ó mọ̀ nígbà fi sọ bẹ́ẹ̀ kì í ṣe pé ó ń san owó fàlìjọ̀nú ò kì í fàlìjọ̀nú ránṣẹ́ ó ń wọ́ṣìpọ̀ àwọn àlìjọ̀nú ó ń sìn wọn àwọn ló ń sìn kò sí lọ́hùn sísìn àlìjọ̀nú pẹ̀lú àwọn èèyàn dẹ̀ ní ẹ̀gbin ni mi ìfẹ́ máa fẹnu sọ ẹ̀gbin ni o mi ìfẹ́ máa fẹnu sọ so ṣé òun ló ń kọ̀ǹtró àlìjọ̀nú ó ń kọ̀ǹtró ṣé òun yín ó ń forí balẹ̀ fáwọn àlìjọ̀nú ṣé òun yín ó ń sin àwọn àlìjọ̀nú ó kàn wá sí jímọ̀ ni àwọn àlìjọ̀nú ló ń kírun fún àwọn àlìjọ̀nú ló ń forí balẹ̀ fún ló ló ń sìn ó kàn bá yín gbàwẹ̀ ni ó kàn lídìí irun ni ẹ bá ti mọ àwọn tó gbé wọ́n ti di báárù lè jínú àbí bàbá ẹ bá wọ́n ti di àlìjọ̀nú yẹnyẹn so wọ́n lọ sí àlìjọ̀nú ni you understand so then torí pé kí ni kò sẹ́dá tó lè sin tó lè control àlìjọ̀nú ẹ̀wọ̀n sọ pé ṣé ìwù ẹ̀kọ́ àlìjọ̀nú ló control ṣé ìwù ẹ̀ o nǹkan tí àlìjọ̀nú fẹ́ ṣe ló ṣe nǹkan tí ṣé ìwù ẹ̀ fẹ́ kọ́ làlìjọ̀nú ń ṣe fún o ti understand kò sẹ́nìkan tó máa control àlìjọ̀nú except anabi Sulaiman aleyhi salatu wa salam ọlọ́run ló dẹ̀ fún ẹnìkan wọn bí ẹnìkan rí mọ́ ibi tí wàá ti mọ̀ wá rí pé gbà tí àná Muhammad sallallahu alaihi wa sallam tó tí ìfúrẹ́tù fẹ́ tó kọjá níbi tánábì mọ́mọ́ ti ń kírun tí ànábì mú ìfúrẹ́tù wọ́n rí pé ànábì sọ fún ìfúrẹ́tù pé ó wù kọ́ ọrùn ẹ̀ tó tẹ ọrùn ẹ̀ tó pé ìtọ́ ń dà lẹ́nu wa ìfúrẹ́tù sọ́wọ́ ànábì mọ́mọ́ wa ṣàpadà fílẹ̀ ànábì mọ́mọ́ wa sọ fún àwọn jẹ̀mọ́ pé mo fẹ́ táyì ẹ̀
mo fẹ́ so mọ́ kíní kí gbogbo yín rí tẹ́lẹ̀ ni mo fẹ́ ó dẹ̀ kí n ta ẹ̀ but mo wá rántí àdúrà tí brọ́dà mi ṣe which is Anabi Suleiman ipò òun ló tọrọ kíní yẹn níwájú lọ́dọ̀ Ọlọ́run so kò sẹ́nìkan tó lè control àlìjọ̀nù gbogbo àwọn tẹ́lẹ̀ pé wọ́n láwọn control àlìjọ̀nù yẹn wọ́n ti dẹrú ẹranko ni wọ́n lọ ń sin àlìjọ̀nù ni ìkan náà lọ́ ń ṣe àwọn nǹkan ẹ̀gbin burúkú ni tètè ò gbọdọ̀ gbọ́ bẹ̀tẹ̀ máa rí wọn máa dárin èrò ẹ máa sálura yín ṣéwù àbórí ẹ̀ burú ni wọ́n dẹ̀ máa mọ ojú ẹ wọ́n máa mọ ibi tí wọ́n máa ń wà náà wọ́n lè wà níbi tí irú àwa iná bá wà máa kàn máa wo wèrè náà ni wọ́n máa wo ni ẹ understand wọ́n máa wo ni ẹ ti understand so kọ́lọ̀ wọn lánàá mọ̀ọ́mọ̀ kó ṣàánú wa o àwọn àlìjọ̀nú wọ́n jà wèrè gan o so kò sí so ṣẹ́dọ̀ gbogbo àwọn kan náà fi control àlìjọ̀nú wọ̀nyẹn tí àwọn àfáwọn yẹn fi control àlìjọ̀nú ẹ mọ̀ pé ògùn náà ni àṣírí sírù náà lẹ́ ń papọ̀ so tó bá wá ní pé ẹni tó ń fi ògùn tó pa nǹkan méjì pọ̀ tó yá àlìjọ̀nú ń dáhùn tó wá ní pé ń control àlìjọ̀nú so tí sọ pé Ànábì Sùlẹ̀mánà náà ipe ògùn lágbára ju Ànábì Sùlẹ̀mánà lọ nìyẹn alayhi salatu wa salam because Ànábì Sùlẹ̀mánà control àlìjọ̀nú pẹ̀lú agbára tọ́lọ́run ṣùgbọ́n tí nísìnyí ẹ̀yìn sàn kankan lẹ́ ló ń pè wọ́n ògùn lẹ́ fi ń pè wọ́n so àwọn pípọ̀ wọ̀nyí dẹ̀ ní wọn láǹfààní kan Ọlọ́run ti sọ fún wa pé kí ni walazina kafaru suratul Maida 10 verse 10 ó ní walazina kafaru walazina kafaru ó ní walazina kafaru wakasabu ó ní àwọn tó ṣàìgbàgbọ́ sáwọ́ Ọlọ́run ọba wakasabuhu bí ayati náà wọ́n pe alikuriani nírọ́ wọ́n pọ̀rọ̀ àwọn òjíṣẹ́ wa nírọ́ wọ́n pọ̀rọ̀ Ọlọ́run ọba nírọ́ wọ́n pe gbogbo àwọn àmì àwa Ọlọ́run wọ́n pè nírọ́ fakasabu bí ayati náà ulaika àṣẹ ààbòlè jẹ́ ìmì Ọlọ́run gbogbo àwọn èèyàn bẹ́ẹ̀ èyí tó Ọlọ́run ọba ò tó táyà alikuriani ò tó tí àwọn ojú ọ̀nà ètò àdúrà tí Islam tánà mọ́mọ́ tó wá sí tí ò tó àfi pé kẹ́ lọ máa wá wàhálà papọ̀ múra yín ẹ̀rí wọ́n làkọ́dé àlémọ́lẹ́mọ́ ìṣtọ̀rọ̀ ò Ọlọ́run bá nípa ẹ̀sọ́ fẹ́ni tó bá ń ṣoògùn kọ̀nfàmù ni ò pé kò ní spéèsì kò tiẹ̀ sí ayé fẹ́ rí lọ́jọ́ àlìkẹ́ àmọ́ kò sáyè fún kò sọ̀rọ̀ fún ẹ̀dẹ̀ wòye àwọn ṣéwù fèkì tó jí sínú ẹ̀ ẹ wòye àwọn afá tó jí sínú ẹ̀ tó dẹ̀ gbọ́ àbí kí ló ń tọ́ àtúnṣe yẹn ó ní wọ́n làkọ́dé àlémọ́lẹ́mọ́ ìṣtọ̀rọ̀ ò mọ́làbísù fìlẹ̀há ìrọ́tì mí ní alákẹ́ kò ní sí ìjókòó fún kò ní sáyè fún kò ní ní spéèsì tó rántí wala yaduruhum wala yanfa'uhum àbí ma yaduruhum wala yanfa'uhum àbí ọ̀kan tí àyà yẹn sọ bọ̀ náà fún wa pé ìnira lẹ́fí kó bára yín nǹkan tí ó lè ṣe yín láǹfààní lẹ́yìn kó papọ̀ mọ́ra wọn ẹ understand ọlọ́run wọlá náà mọ̀ kó gbàdúrà wa o àárí bá ti ṣe àrùn náà gbégbà àpadà sí aburú kéré tóbi kò ní kọ́ ẹ̀mí àti ẹ jẹ́ ká dúró ti ọlọ́run ẹnìkan ò lè kó àdúrà ẹnìkan kò dẹ̀ sẹ́ni tó lè rí màláìka mo ti sọ fún yín salamu alaikum Jibril ṣẹ̀ṣẹ̀ kúrò lọ́dọ̀ òun sọ fẹ́ni náà pé ó ń ṣàrán ni o ẹnìkan kó àdúrà tó bá ti jẹ́ pé àdúrà ti wọ́n ṣe àdúrà tọ́lọ́hun tàná bí ni kò sẹ́ni tó lè kó àdúrà ẹ̀ àdúrà àlìjọ̀nú tí wọ́n fúnra wọn náà ni wọ́n máa kó àdúrà wọn ẹ understand tó bá ti jẹ́ pé àdúrà àlìjọ̀nú ọ̀pá wọ́n máa kó àdúrà wọn mú padà sórí question tó wọ́n bí mí yẹn wọ́n máa kó àdúrà ara wọn àmọ́ àdúrà tọ́lọ́hun tó tọ́ tàná bí tó jẹ́ pé àdúrà pure kò sẹ́ni tó lè kó àdúrà ẹ̀ torí pé kíni tó wẹ́ pé èèyàn kan tó lè kó àdúrà wà ní Ọlọ́run kò ní sọ pé inna Allaha la yuslimu an-nasa shay'an àmọ́ walakina an-nasa anfusahum yuslimuna ẹ̀mí Ọlọ́run mi ní ṣàbòsí fẹ́yàn mi kankan ó mọ̀ pé mi àfàsàìdì ń ṣàdúrà èmi náà ó ń ṣe fátà èmi náà wá ń ṣe fátà mo wá ní kí fátà àfàsàìdì máa bọ̀ wá sọ́dọ̀ mi fátà àfàsàìdì wá sọ́dọ̀ mi tó dẹ̀ jẹ́ pọ́lọ́run ọba lọ́ba tó ń gbọ́ àdúrà kí ló sọ pọ́lọ́run ṣe yẹn Ọlọ́run ti ṣàbòsí Ọlọ́run dẹ̀ ti sọ pé láà yuslimu an-nasa shay'an èmi Ọlọ́run ọba mi ní ṣàbòsí ẹrú mi àwọn èèyàn àmọ́ èèyàn wọ̀lẹ́ kí ní nẹ́ẹ̀sẹ̀ àǹfúsá àwọn yẹ́sìlì mú náà òun náà ibi tẹ́tì ṣàbòsí ara yín náà ni pé ẹ̀mí máa kọ́ sa fátì àtàlìjọ̀nú tẹ́kọ́ra yín kúlẹ̀ aláwọ̀ tàlìjọ̀nú tẹ́kọ́ra yín yálà tí ìfò tàlìjọ̀nú tẹ́kọ́ra yín àwọn orúkọ Ọlọ́run tàlìjọ̀nú tó tẹ́lẹ̀kọ́ àlìjọ̀nú tó tẹ́nìkan ti ṣíwájú ẹnìkan ṣe tẹ́nìkan ti lọ́gbọ́n àrìmọ̀ kọ́rọ́ yín pẹ̀yìn àlìjọ̀nú ẹ má dá lóhùn èmi nìkẹ́ dá lóhùn ìyẹn àdúrà tọ́lọ́run tàná bì ká gbogbo ayé ká pọ̀ Ọlọ́run lẹ́ẹ̀kan náà kọ́lọ́run ṣe àmín kò ní lára kò túnú kankan lára ẹ̀ òun ló sọ pé ká pè òun ló ní ká pé òun ẹ ti understand kí ni màá àbí kí ló sọ kí ni kan dìwú ní astajibu lakum ẹ pè mí Ọlọ́run dá yín lóhùn so ṣe ti rí pé àwọn irọ́ yẹn
èmi try àti clear so mo dẹ̀ wọ́n pé ó fìdí sáìdì ọ̀dọ̀ wa náà pé àwọn bàbá ta máa rí pé Abdullahi Jubril jẹ́ kúrò lọ́dọ̀ àwọn pé kíní kan àwa ò bú wọn àwọn àṣetọ́ ni àwọn àlùjọ ló ń purọ́ fún wọn gbà yẹn ni ìwọ wa lọ kó tíra òun làwọn á sọ fún ẹ sì gbé tíra wèrè ló kó yẹn kò sí nǹkan tó ń jẹ bẹ́ẹ̀ so ọlọ́run àṣẹ dáadáa fún wa àdúrà wa gbà Allahumma salli ala sayyidina Muhammad salatan tunajjina biha min jami'il awwali wal afat wa tuqaddi lana biha jami'il hajat wa tutahhiruna biha min jami'is sayyiat wa tarfa'una biha indaka ala darajat wa tuballighuna biha aqsal ghayat min jami'il ayrati fil ayati wa ba'da al mamat wa ala alihi wa sahbihi wa sallim taslima lẹ́ẹ̀kan sí gbogbo ẹ̀yin tó pẹ́ máa ń tanná sílẹ̀ iná ẹgbẹ́ ògiri báyìí iná ẹgbẹ́ ògiri tó pẹ́ for example sí bóyá tv ẹ ti plug ẹ̀ báyìí ẹ wá tọ́lẹ̀ ìwé ògiri sílẹ̀ pam so ìgbà tẹ́ ń jáde lọ ẹ pa tv ẹ ti understand àlejò ló lè tán tv fúnra ẹ iná wọ́ọ̀lù ìṣùkọ́ náà fi máa ṣàdúrà ni mo sọ fún ẹ yìí o iná wọ́ọ̀lù tó ti pa àlejò ló lè switch on má lè gbàgbé pé kọrin tó ń ba ẹrìn ó wà bẹ́ẹ̀ kì í ṣe ẹ̀la sọ káwá sọ̀rọ̀ nípa àwa mìíràn tó ń ba ẹgbẹ́ lólé gangan yàtọ̀ sáwọn àlejò nómi tó wá ń físítì ìwọ́n tó tẹ̀ kì í ṣàdúrà rárá tó dẹ̀ tún kó àwọn irinṣẹ́ èṣù dání mo dẹ̀ sọ fún ẹ too much of music anything music tó ń jẹ́ gugugugugugu tó ń lùlù tó ń ṣe everything you are calling jinn òun pàlìjọ ní wá sínú family ẹ òun pàlìjọ ní wá sínú ilé ẹ òótọ́ lèmi sọ fún ẹ ká máa sọ pé orin wọn á ní pé wọ́n kọ̀ndẹ́mù orin ọlọ́run ní wà mọ́ ẹ́sánù kọ́ọ́lẹ̀ mímọ́ dàhá ilallahi wà ámìlà sọ́ọ̀lì ẹ̀ wà kọ́ọ́lẹ̀ iná ní mínàlì mùsùlùmí ọlọ́run ní wà mọ́ ẹ́sánù kọ́ọ́lẹ̀ gbogbo olórin tẹ́yìn sáìdì yẹn pé wọ́n ṣe rán báńdì orin wọ́n ṣe rán báńdì orin wo ló da tí wọ́n kọ àti amẹ́ríkà ni èmi ò dárúkọ lù ó àti amẹ́ríkà àti nàìjíríà everywhere àbáwọn South Africa mi tí wọ́n wà ní òwò tí wọ́n àlùjọ́nú ni jẹ́ kí n sọ fún ẹ àwọn afẹ́tọ́ lálìjọ̀nú wọ́n máa jẹ́rìí sọ̀rọ̀ tí mo ń sọ yìí àwọn iṣẹ́ kan wà fẹ́ pé tó bá fẹ́ pe nínú àwọn ọ̀gá àwọn àlìjọ̀nú tó bá fẹ́ pè wọ́n tí àwọn ọ̀gá àlìjọ̀nú ìbá ń bọ̀ tó bá fẹ́ yá fíṣítì ẹ nínú yàrá tó wà ní o tó bá pẹ́ nínú àwọn ọ̀gá àlìjọ̀nú àwọn tó ní post àwọn chief àlìjọ̀nú fẹ́ pé tó bá ń bọ̀ wọ́n máa ń bọ̀ pẹ̀lú ìlú ni wọ́n máa bọ̀ pẹ̀lú ìlú pẹ̀lú fèrè àlìjọ̀nú ló ní ìlú àlìjọ̀nú ló ní gbogbo àwọn fèrè piano àmọ́ ẹlòmíì ń ka nínú tíra ni kò dánwò rí àlùjọ̀nú ló ní gbogbo àwọn jìjìjìjìjìjì gbogbo nǹkan tó ń lù yẹn so dìmọ̀ bó ṣe ń gbọ́ mísíkì sí ìwọ náà wà á rí ẹ̀mí àwọn máa dúdú sí ni àlùjọ̀nú ni ó ń kọlù fún àlùjọ̀nú wallahi èmi ò ní parọ́ ayé àlùkùránì nìyẹn wà mí azanu qawlan mimman da'a ila Allahi wa amila salihan wa qala innani minal muslimin kó tó lè jẹ́ mùsùlùmí ọ̀rọ̀ tó fẹ́ máa jáde lẹ́nu yẹn kó jẹ́ ọ̀rọ̀ tó ń pa àwọn èèyàn sínú ẹ̀sìn tó bá jẹ́ pọ́nrin náà ló fẹ́ jáde lẹ́nu ẹ̀ tí kó jẹ́ tọ́lọ́hùn tànábì kò sì ní gbèlú jáde ẹni wọ́n lu tọ̀lá ní bá dírò alẹ́ iná ẹ ká sọ reality kò sí kí ló fẹ́ pè mí sí o fẹ́ pè mí lẹ́yìn alùsùn náà o fẹ́ pè mí ní ṣòkòtò sófẹ́fẹ́ o fẹ́ pè mí ní sufi gbogbo ẹ̀ lè ní ṣe bàbá wa ní àná ya káwọn mi mùsùlùmí lè ní mùsùlùmí kò séyìí tí mi ì sí bẹ́ẹ̀ mùsùlùmí pure ni mí gbàgbé súnà gbàgbé sufi gbàgbé mùsùlùmí ni mí you understand and mo mọ̀ nǹkan tí mo ń sọ ẹjọ́ tó rọ lọ́yìn tó rà náà mọ̀ àwọn kan wọ̀nyẹn ó ń kọ̀sẹ̀ àlùjọ̀nú mo ti treat ẹ̀ sẹ́yìn too much of music lọ klọ́ọ̀bù máa gbáriwo máa gbọ́ kí gbogbo nǹkan wọ̀nyẹn wàhálà ni wàá rí pé tó bá ń sin lọ́hùn gan kò kẹ́ sábà kò ní time fún a ní tó wọn bá ti gbọ́ kíní yẹn kò ní í ṣe kíní ó tọ́ lè mi sọ fún ẹ they lọ bèrè everywhere àwọn mi lè sọ fún ẹ pé ó ṣú ọ ó ṣe kíní kan ṣe bá fáwọn kan ló padà jẹ́ káwọn olórin mọ̀ kì í kọ́kọ́ ń dá àwọn olórin lóhùn reality ni orí social media mú wáyé kì í kọ́kọ́ ń dá àwọn olórin lóhùn àwọn olórin tó ráwọn olórin máa ń pe bàbá wa náà wọ́n máa ń pe wọn náà olórin bá sàyẹ̀gẹ́ olóyà akọ̀ tọ́ra wa ní ọ̀yẹ́ kágbàgbé o bí èèyàn kọrin kú kò ní ràánú ọlọ́run iná ló ń lọ ṣe bẹ́ẹ̀ gbọ́ àpáàtì bọ́ọ̀lù yẹn kìíní gan ẹ máa fi invite àwọn àlejòónú ni ẹni tó bá ń saṣẹ́ àlejòónú dáadáa tálejòónú bá fẹ́ á visit ẹ̀ ìlú ni wàá kọ́ máa gbọ́ nínú etí ẹ pé ó dà kó tí ń wá planet mi ó tọ́ lè fi sọ fún ẹ o tó bá ń ṣiṣẹ́ àlejòónú dáadáa tálejòónú bá fẹ́ dé kó tó wá bá ẹ pé ó fẹ́ wá bá ẹ báyìí ìlú ni wàá kọ́ máa gbọ́ nínú etí ẹ pé ó ń gbọ́ sound so torí náà àwọn lónìí so gbogbo pé àwọn gáàsì wa ẹ make sure pé pa ogun nǹkan yín kẹ́ tó lọ sùn dáadáa ẹ máa káyà tálípìrì sí yù mú ẹ máa kó àwọn fáṣẹ rúkìá wá fún wa tá a máa ṣe bẹ̀tẹ̀ ayà tálípìrì sí yù at least 11 lálálẹ́ kúlẹ̀ àwọsùn méjèèjì kúlẹ̀ àwọsùn méjèèjì kúlẹ̀ ọ̀la
Suratul Fatiha ó pọ̀ ọjọ́ dáa fẹ́ wá fún yẹn àní ṣe lecture máa kàn máa treat àwọn verse yẹn bí a ṣe máa ṣe báyìí máa ṣe everything ọlọ́run aṣáánu wa àwọn ò mọ̀ nǹkan kan o ọlọ́run ọba lọ́bọ ní mímọ̀ ìwọ tó bá wá lẹ́pà wa ò mọ̀ ìwọ̀nba táwa mọ̀ làwa fi ń kọ́ ayé yìí so o lè lọ kú èyí táwa lè ṣe làwa ń ṣe yìí á dẹ̀ mọ̀ nǹkan tá ń sọ ó dẹ̀ wá lójú ọlọ́run àgbàdo ẹnì kọ̀ọ̀kan wa ààrẹ bá ṣe àrùn ìwà gbogbo ẹ̀yẹ lólùfẹ́ wa tẹ́ sọ pé kí agbẹ́rìkọ̀tà Global Dahiratu Dhikrlahi tẹ́ni ká gbé wá sí Nàìjíríà inshallah àti grant wish yín ẹ̀kọ́tà Global Dahiratu Dhikrlahi ó ń bọ̀ wá sí Nàìjíríà láìpẹ́ kí ẹ ṣàyíká bẹ lọ́hùn kí coronavirus kókó kúrò lẹ̀ so tó bá dẹ̀ ti wá sí Nàìjíríà àwọn náà máa jókòó sí Nàìjíríà nìyẹn so àfi ibi tá a bá wà lọ pé a lo oṣù kan oṣù méjì á máa padà inshallah rahman àti grant wishes yìí ọlọ́dẹ nífẹ̀ẹ́ yìí náà gbogbo ẹ̀yìn tó yẹ pé àdúrà tá à ń ṣe méjì mẹ́ta ẹlẹ́yìn tẹ́lọ́lọ́hún ń gbà àdúpẹ́ tẹ́ni ká máa bọ̀ wálé ẹ̀yin tẹ́lẹ̀ ń tẹ́ àsàlátù inú afẹ́rí tó àdúpẹ́ lọ́wọ́ yín ẹ̀yin tẹ́ jẹ́ fámìlì náà tẹ́ bá sọ̀rọ̀ tẹ́ àjọ rẹ̀ láti ilẹ̀ láti kíní afá máa bọ̀ wálé gbogbo so ìfẹ́ náà lẹ́ni sí wa so àwọn àti grant wish yìí so ọlọ́run àṣẹ gbogbo ẹ̀rọ ọ̀run inshallah rahman by December ọlọ́run àṣẹ ọlọ́run àwọn àkókò ló ń sọ̀rọ̀ inshallah rahman ẹlẹ́kejì ẹ̀mọ̀ pé tá a bá ń ṣe lecture àwọn òkè dárúkọ èèyàn àwọn máa ń ṣe lecture pure ni so àádẹ́ receive our message kọ̀ọ̀kan tá a receive pé òun náà tó ń ṣe lecture tó ń ṣe kíníkan kì í ṣe irú ẹ̀ o kì í ṣe irú ẹ̀ ló máa dẹ́mi lọ́nà wallahi gbogbo ọ̀nà ni o mo sọ fún ẹ ومن كان للنفس أن تموت إلا بإذن الله كتابا مؤجلا kì í ṣe irú ẹ̀ o ẹ̀mí ẹ̀ ò gbé o wàláhì birabbil Kaaba èmi ń ṣe lecture bọ́kàn mi ṣe rí ni mi ìdàníyàn burú síyàn mi ìbáyàn wí I'm just treating this adúlù mo ṣe rìn nínú kíní ìtó àtòdè sọ́nà bẹ́ẹ̀ yìí okay let me try to enlighten people so kí n máa ṣàlàyé fáwọn èèyàn pé bó ṣe rí ni nǹkan tẹ́mi ṣe nìyẹn mi láfà kan mi báfà kan ṣọ̀tẹ̀ àná àti day one mi kì í ṣe ti gbéraga àti day one gbogbo èèyàn tó mọ̀ mí á mọ̀ pé mi bá àfà kan ṣe rí nínú ayé tí bá lọ kẹ́kọ̀ọ́ gan mo máa ń lọ fà lọ kẹ́kọ̀ọ́ ibi tí wọ́n ti mọ̀ mí máa ti lọ kọ́ nǹkan kì í ṣe gbéraga gbogbo àwọn tó mọ̀ mí yẹsà ṣé gbogbo ẹni mo ń ṣe fáwọn èèyàn tó bá wò pé bóyá ó ń ṣe kinní kan àbọ́lọ́pàá àbí kinní kan ló fẹ́ ṣe àbó ogún ṣoògùn tẹ́lẹ̀ ń ṣe gbogbo ẹ̀ orúkọ mi ò màlá ó kọjá lọ wò wá o wàláì kì í ṣe irú ẹ̀ kì í ṣe irú yín wàláì gbogbo ọ̀nà kì í ṣe irú yín so mi yájú sí anybody I'm just doing my own but ẹni tó bá béèrè tútù àwọn máa gbé tútù fún ẹni tó bá béèrè gbígbóná wàá rí gbígbóná wàláì kì í ṣe kíní tó rẹ tó bá ń gbógun ti ọ̀rọ̀ Ọlọ́run tó bá ń gbógun tẹni tó ń sọ̀rọ̀ lillahi wa rasulihi ó ń béèrè fún gbígbóná nìyẹn wàá ní húdítù húdínà tí o bá ní ẹfẹ́ gbéwèrè wá Ọlọ́run máa gbéwèrè padà yìí wàláì tàláì èmi mo simple jù èmi mo gentle jù àwọn tó yẹ bá lọ fàárọ̀ ejò tó bá lọ tọ́ kánírù èmi o àbá lọ bèrè o so Ọlọ́run gbàdúrà wa wàláì mi ṣe lẹ́ṣọ̀ mi lillahi wa rasulihi mi lẹ́nìbọ̀dì sínú mi ní táìmù wàláì bá ṣe ń sọ̀rọ̀ ẹni sí yóò lè dákẹ́ ní sí tí wọ́n bá sì dákẹ́ ní sí ẹ wo jọ́ni bẹ̀rẹ̀ nìyẹn so ni àwọn èèyàn fẹ́ máa ra burú síyàn èèyàn fẹ́ máa dìde ọ̀tá síyàn èmi ò ní dìde ọ̀tá síyàn mi ìdẹ̀ ní báyàn fa wàhálà kan àbí pé kíníkan àmọ́ tí èèyàn bá lọ béèrè fún wàhálà kò ní wọ ọ̀tọ̀ o generation kẹwàá kò ní dúró bẹ́ẹ̀ wàláì so ọlá gbàdúrà ẹnì kọ̀ọ̀kan wa ọlọ́jọ́ ni ọlásìkò yìí Allahumma salli ala sayyidina Muhammad wa ala ali sayyidina Muhammad kama sallaita ala sayyidina Ibrahima wa ala ali sayyidina Ibrahima fil alamin innaka hamidum majid Allahumma barik ala sayyidina Muhammad wa ala ali sayyidina Muhammad kama barakta ala sayyidina Ibrahima wa ala ali sayyidina Ibrahima fil alamin innaka hamidum majid أشهد أن لا إله إلا الله وأنه لا شريك الله وأشهد أن محمدا عبده ورسوله لا الملك ولا الحمد يحيي ويميت وهو على كل شيء قدير وإن جودنا إن شاء الله لهم الغالبون وإن جودنا ما شاء الله لهم الغالبون وإن جودنا لهم الغالبون بسم الله يقول الله فضيلة الشيخ الإمام علي البصيري ونرجو بسم الله الرحمن الرحيم الله هذا الله صمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد بسم الله يقول الله فما بعد اجل الله نبي جتامبي
bisimilayi rahman rahim Allah Allah sọmọ lamẹ yẹlidi wàlámi yẹladi wàlámi yẹkulu ọkù fani ar bisimilayi kúlọ̀ Allah fún gbogbo àwọn òkú mú mi ní pátápátá àtàwọn àfa àwọn wájú ọlọ́run bisimilayi rahman rahim Allah sọmọ lamẹ yẹlidi wàlámi yẹladi wàlámi yẹkulu ọkù fani ar bisimilayi lílá fi àránṣẹ́ ọlọ́run kó má bá gbogbo ẹ̀yin olólùfẹ́ wa àti nǹkan tó ń jẹ́ global direct dhikrullah oman abroad bisimilayi rahman rahim zaja anasirullahi wal fatih wa ra'ayta an-nasa yadkhuluna fi dinillahi afwajan fasabbih bihamdi rabbika wastaghfirhu innahu kana tawwaba bisimilayi lílá fi fàyàbalẹ̀ fún gbogbo àwọn olólùfẹ́ wa àti nǹkan tó ń jẹ́ global direct dhikrullah bisimilayi rahman rahim لإله قريش إلى فيهم رلا تسطاي وصفف والعبد رب هذا البيت الذي أتمى من جوع وأمنه من عافٍ لا حول ولا قوة إلا بالله العلي العظيم اللهم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب ربنا إنك جامع الناس ليوم لا ريب فيه إن الله لا يخلف الميعاد إنما أمره إذا أراد شيئا أن يقول له كن فيكون فسبحان الذي بيده ملكوت كل شيء وإليه ترجعون آمين 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 كن فيكون آمين سبحان ربك رب العزة عما يصفون والسلام على المرسلين والحمد لله رب العالمين.